Ojúmọ́ rẹ̀ ni kò jẹ́ o. Ọlọ́run jẹ́ kí n rówó mọ́ jẹ́ ìràwọ̀n àlàwìn o. Òun ńlá ní kò pẹ́ fún mi, Ọlọ́run ṣàánú mi o. Ẹ káàsán. Báwo ni? Pẹ̀lẹ́ wá jókòó. Jókòó. Kí ló ṣe ẹ? Mo fẹ́ ra àgbo ní sà. O fẹ́ ra àgbo àbí bàbá ẹ̀ rán lágbo? Dáàdì mi ò rán mi lágbo sà, èmi náà mo fẹ́ ra àgbo. Kí ló wà fẹ́? Girlfriend ló ń complain sà. Obìnrin. Ayé má ti bàjẹ́ o. Irú àwọn oògùn alẹ́. Ìdè smoke igbó. Ẹ fún mi ní tẹ́ bá máa fún mi. Mi ò kú mọ bẹ́ẹ̀ ṣe kékeré yín. Báwo ni bàbá ẹ ṣe lò gbé ìwé rẹ̀? Ọmọ àlè burúkú. Wo bí? This man. 500 ni mo àgbo mi o. Sórí tí màá ti wà fún ẹ. Iṣẹ́ tó bá fẹ́ kí ṣe ni kó lọ fi ṣe o. Tó bá lọ fi ṣiṣẹ́, ǹtáyẹ̀ bá kàn kò kàn mí o. You be mumu. You think say you dey wise? Kọ́ bá mú 500 mi ná. Bá mú 500 ná, ó lè gbà. Sà, ṣé kò kó? Èrè lọ bàbá rẹ̀. Iná díẹ̀ ní ẹ̀wọ̀n rẹ̀ ti wáyé pọ̀. Bàbá, ilé ìkorò pọ̀. Ṣé kò sí nǹkan tẹ́ fẹ́ fún mi mọ́? Leave my country. O tún dúró. Àbó tún fẹ́ gbọ́wọ́ lọ́wọ́ mi. You be mumu. Ṣó tún gbọ́wọ́ lọ́wọ́ mi ni? Wọ́n máa lè burúkú. Ayé mọ̀ ti bàjẹ́ o. Adó ilé yóò bọ̀rọ̀ jù báyá rẹ̀ tí àbí 10 lọ, òun wò ògùn alẹ́. And they never leave you. They have left you behind. A few moments later. Ẹ jókòó. Kí láàrin gbọ́ o? Bàbá, ṣe rí dán tẹ́ fún mi last time. Ẹ wọlé gan. Even though ọmọ yẹn sunkún jáde. Òun á rò pé kí n má jẹ oyè adánìkan jẹ pé ń pàdé mi àpọ̀nà àjẹ nínú dán yẹn. Jẹ́ nà bàbá. Ìṣe aláyẹ̀wò gan, ó lè ta gan bàbá. Continue to wọ́n á lè di dán. Àní ìdán tó ju tiẹ̀ lọ, ẹ̀gbọ́n ìdán tó ju tiẹ̀ lọ lọ́dẹ̀ fún bọ́sì nílá ìkí máa gbá bí $3 ẹgẹ́ tí bàbá ìfúnni ọmọ ẹ̀ Ayé mi tèmi bá mi. $5 ẹgẹ́ bàbá torí mi. Ṣé ò ní ìyàlàyé? Ṣé ò lẹ́gbọ́n àbàbúrò? Kóje kò pe tírísàn, olórí burúkú. Ṣé mo ní mọ̀ pé igbó ló ṣókalẹ̀ ń bí? How many times would they tell you? Ayé mọ̀ ti bàjẹ́ o. Irú yìí báyẹn ẹ̀ ń wá oògùn àlè káàkiri. Ṣé ní yàrá? Ṣé níbi tẹ̀ ń gbé? Sure. Ẹni yàrá? Ayé o! Olórí burúkú náà tó bí yín o. Tí bá yẹ pé àwọn òbí ìjẹ lórí burúkú wọn fẹ́ yìnyín yàrá ẹ̀ máa kéèkó tó yẹ ká máa sọ dẹ̀dẹ̀. Kò sí wàhálà o. Tí bá yẹ pé jíjẹ múmu tẹ́mi náà wà, sọ yẹ kémi tó gùn fún yín. Bàbá àwa gba advice ibà ìjà. Kò sí problem. 1,000 lọ́wọ́ mi o. Kò sí ẹjọ́ 1,000 máa gbà lọ́wọ́ ẹ̀. Ìdè smoke igbó. Ọ̀yá gbà. Kọ́kọ́ bá mú 1,000 máa wọ́n. Òun yàn kọ̀kọ̀ mọ ọ̀yá gbà gbèlúra. Fìbà ayé rẹ̀ jẹ. Kọ́lọ̀ bá ayé ìyá àti bàbá àti àwọn àǹtí rẹ̀ jẹ. Bábù rẹ̀ ṣì ní kọ́ mọ́ lọ kàn wọ́n gbọ̀ngbọ̀n. Olórí burúkú. Abẹ́ ìlọ́wẹ̀. Mo sọ gbà kúkú ló bá yí. Bàbá. Kí ló yẹ? Kí ló ṣẹlẹ̀ ṣe? Owó pẹ̀lú ta ni ìdán? Mo mú ìdán wá fún yín náà. Ṣó ìyá wèrè? Owó ni ó kò ṣe ní. Tí ó bá ti ṣòwò kò sọ̀rọ̀. Mo mú pàrọ̀ wá fún yín náà. Lọ́wọ́ tí ó túmọ̀ sí kí ni? Owó bí? Mo mú ìdán wá fún Báàmù kó rẹ̀ dànù. Ìpàrọ̀ tó tún pẹ́lẹ̀. Kóra yín lọ. Ayé má ti bàjẹ́ o. Àwọn tí ó jọ mọ̀ 10 years lọ tí ó jọ mọ̀ wọ́n ní yàrá. Wọ́n tún wo oògùn alẹ́. Bó là ń ba ayé yìí lọ Olódùmarè. Kí ni ìṣòro rẹ̀ gbọ̀ngàn? Ní ọ̀gbọ́n tó ń ṣọ́. Yo, Purple, I need a chill pill.
I'm having eczema. I need a chill pill. Kí ló fẹ́? Kí ló mi ò gbọ́n tó ń sọ? Kí ló fẹ́? As in, you'll be occupied. I need a chill pill for eczema. I'm having eczema. Chill pill. Nánú ni dààmú rẹ o. Yeah, that's it. Nuru. I need the Nuru. Kí ni jẹ́ Nuru? Nuru kọ́, Sakale ni. Àní Nánú ni Nuru. Nánú ni dààmú rẹ, kì í ṣe Nuru. Oh, man. Sórí ìfarabalẹ̀, sórí wà gbádùn àmọ́ máa ná ẹni 5,000. Tó bá rí 5,000 ti parí. You be mumu. Ó dùn àní ẹ. Sherry. Ó dùn àní ẹ. It is smoke Igbo. Ọmọ Yorùbá ni. Even Okuda wúrà ọlá lórúkọ mi. Ẹ jẹ́ kí n fún yín. Ó dùn àní aṣọ fẹ́ gbá mi ni. Sórí wo bí. Tó rẹ̀ ọba pé 5,000, ó lè gbé àgbọ̀mọ̀ kankan kún mi, ó lè gbogbo tó máa tọ́jú ẹ̀ fún mi. Kí ló pẹ̀ náà? Èló lọ́lọ́ fẹ́ mú wa? Jẹ́ kí n fún yín 1-2. Ọmọ yín náà ò jẹ́. Kò sí ti ń jọ 5,000 lówó ẹ̀. Sórí tó bá yẹ pé o bá mú owó wá, ó kápá ẹ̀. Àgbọ̀mẹ̀mí pa, ó kápá ẹ̀ wá lọ. Tí o bá ti ṣówó, owó ló kápá ẹ̀ tí o bá ti ṣówó kọ̀ọ̀kan kankan. Ó tètè. Ní kíni? Tí o bá ti pé 5,000 kò sọ̀rọ̀. Sórí lẹ́yìn èyí tó ṣe yìí, lẹ́yìn tó ra wọlé yìí, tí ì máa gba 5,000 lọ́wọ́ rẹ, pé mi lọ máa lè. Máa gba 5,000 lọ́wọ́ rẹ kí n tó fún ẹ lóògùn. Bàbá ẹni sùúrù ṣé gbogbo èyí tí wọ́n gbé wọlé yẹn. Ta ló fẹ́ máa lò fún? Ọmọ yín náà ò jẹ́. Yóò ń ṣọmọ mi, ọ̀fẹ́ gbá mi ni. Orí bẹ́ẹ̀. Ṣé rí ẹ̀wọ̀n yín náà mọ̀ pé mo pẹ́ lókè. Ta ló sọ fúngbà tó fi lọ bẹ̀? Ṣé mo mọ ẹ̀rí ni? You be mumu. Láyé má bá mi sọ̀rọ̀ ẹ̀ láyé. Sórí tí ò bá pé 5,000, mi ò lè fẹ́ lóògùn. Ó tó orí mi lè rí ẹ̀, ó tún gbé lẹ́yìn 1-2 kọ̀, 1-7 ni. You fuck up, man. You be fuck up, man. Máa sọ lọ. You know be nigga, look. I'm a nigga. Wọ́n náà lúgú. Fuck up, you nigga. Wọ́n náà lúgú. Just nigga. Lúgú ni wọ́n náà lúgú. Eré pẹ́ ló ń ṣẹ́ ní mi mọ̀. Pẹ̀lẹ́, báwo ni? Kí ló kò pẹ́ nù? Alátẹnujẹ. Ọ̀yá tó kò bẹ́ẹ̀ tó fi wà bí náà ni ẹ o. Ọ̀dà kí ni pọ́blẹ́mù ẹ? Kí ni tó ṣẹlẹ̀? Mo fẹ́ ra oògùn ká lólò ní. Oògùn ká lólò. Oògùn ká lólò ló fẹ́ rà. Èyà ẹ kò sí wàhálà. Ọ̀gbọ̀n tó wà ń bí kò kápá ẹ̀. Kò sí tó gbèdé ibi tí mi ò kápá ẹ̀. Ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀ o. Testa la máa ṣe fún ẹ o. A máa ṣe testa fún ẹ ni. I understand. Jókòó máa gbẹ́rù bọ́ lẹ́nu jọ́re. Ọ̀yá wà náà sókè báyìí. Ayé mi tèmi bá mi. Gbọ̀rún sókè. Sórí ìkìlọ̀ rẹ̀ yóò ti wá kọ̀ǹkọ̀sán o. Yé! Ó ti wá kọ̀ǹkọ̀sán. Yóò sì ná ẹni 10,000. 10,000 ní 10,000 ló máa ná ẹ. Bẹ́ẹ̀ni, 10,000 ló máa ná ẹ. Ká lólò mọ́. Gàgà wọn lù pẹ́rẹ́, wọn ní ká lólò kọ̀ọ̀kan mọ́. Mo dédé tó ṣe bí ní ká lólò mọ́.
ṣé ó lọ mú 10,000 wà ní sinmi. wá má ti lọ. Àwùjọ kó ná. Sórí èyí tí mo sọ pé ó máa ná ní 10,000 yẹn. Sórí èyí ń tọ́ yẹ pé kò ní fi ṣe kíni kò ní fi dààmú ẹ mọ́. Sórí tó bá fẹ́ jẹ́ kó dààmú àwọn ọmọ àrọ̀mọdọ́mọ ẹ. Èyí hàn tá bá pa papọ̀. Kó má fi dààmú àrọ̀mọdọ́mọ ẹ, ó máa ná ní for 50,000. 50,000 ni wọ́n máa ná. Kò sí wàhálà 50,000 yẹn ó pọ̀ ó kágbẹ́ Bàbá ló ń kèsí. bàbá owó yẹn pọ̀ ẹ kọ́ Àká nọ́mbà. Màá kọ́ fún ẹ tó bá yẹ kó yẹ fún mi. Màá kọ́ fún ẹ. GT Bank ni mò ń lò. Kò ṣe wàhálà. Wọ́n lọ kó 50,000 wa lóòótọ́. Kí wàhálà òṣèlú ní báyìí? Kí ló lò? Ṣé mọ̀ ń pa òògùn kí ló lò ní? Ọmọ ti la ṣiṣẹ́ gbá o. Ilé ẹ̀kẹ́ mọ̀ sí mi láyé ìṣà. Ẹ sùn. Kíni? Tó yẹ wẹ́rẹ́ ni. Ìwà jírí náà là dojú oorun. Báwo ni mi ò ṣe ní jí yín? Kíni? Tí bàbá jí yín wá ń kọ́. Èmi tó ẹgbọ́n náà mi ti jìnà. Kò sọmọ gidi lára ọmọ yìí o. Àwọn ti ń gbé. Ókè o, mú kọ́sítọ́mà wa. Olóògùn ló ń dúdú ẹ̀ka fún mi. Wọ́n sọ bẹ́ẹ̀. Èmi fún ẹ lóògùn. Ògùn tí wọ́n wí mo gbèlé ọ lọ́wọ́ tó bá jẹ́ pé ògùn burúkú mo ṣe gbèlé ọ lọ́wọ́ lódodo pé mo gbógun burúkú lé ọ lọ́wọ́. Sọ́ọ̀sán wo fún mi? Ìgbà tí mi wá sanwó fún yín kọ́, owó tí mi ò san fún yín, eléyìí tẹ̀ kí lọ́jọ́ yẹn pé mi ò san. Ẹ máa san jù bẹ́ẹ̀ lọ sìn. Torógbò ló ń gbé ẹ̀ta fún mi lọ́jọ́ yẹn. Mo lè lò báyìí fún tí mo gbé mi dé. Owó tútù lẹ́dẹ̀ san lónìí fún mi. Wà ń bí o. Sọ́wọ́n pé mo ṣe tẹ̀sí fún ẹjọ́ yẹn. Mo ní organic pie. Òun ló ń dààmú ẹ. Understand? Ọ̀tọ́ máa jókòó. Kí ni ìṣòro tí wọ́n gbé wa? Bá tí mo sọ lélẹ̀ tó ń tó gbòòrò yìí. Fọ̀nkókó. Bàbá, ẹ̀yin lẹ́ ń tó gbòòrò burúkú fáwọn èèyàn, àtọkùnrin àtobìnrin. Ẹ̀yin lẹ́ ń tó gùn tí ò dá fáwọn èèyàn. Okay, all right, no problem. Èmi ò tó gun burúkú o, kò ní ta o. Àdìfọ́lẹ̀ ìtọ́, tó máa ṣẹlẹ̀ ní pé ṣé ẹ máa sanwó yẹn lẹ́rọ̀ ni àbí gbé níbẹ̀? Gbé bá bẹ́ẹ̀ débẹ̀. Ayé mi tèmi bá mi. Àfà bàbá, Kí ló rí? ṣé máa sanwó yẹn lẹ́rọ̀ ni àbí gbé níbẹ̀? Ó gbé bá bẹ́ẹ̀ débẹ̀. Wo bí ìta ni mo wà o. Ṣé ní mo ní ogun? Mo fẹ́ sígbà tẹ́lẹ̀ nǹkan ìṣòro mo kàn rí ogun o. Tó máa gbá ọdún ọ̀ka èmi ní àárẹ̀. I go slap you. Ṣé ẹ̀ máa tó máa ń sọ̀rọ̀ ìjẹ́ sí kí wọ́n ní ìlú? Wo bí oṣù kan tí máa ṣan ìta. Sọ́tọ̀, àfọlẹ́ ìtọ́ kìíní. Àníṣe máa ṣe. Pẹ̀lẹ́. Kí lorúkọ yẹn? Ayọ̀mídé Ọpẹ́yẹmí. Ayọ̀mídé Ọpẹ́yẹmí. Kí ló ń ṣe ẹ́? Jẹ̀díjẹ̀dí àwọn olóyìnbó ń pè ní páì. Báwo ló ṣe máa ń ṣe nínú ara? Ó ṣe mí wíwé inú run mí. Àlẹ́ mo yá aṣọ. Bẹ́ẹ̀ mi dẹ̀ Òun yàgbẹ́ púpọ̀. Ṣé gbogbo tó bá ti jẹ́ yẹn ó máa ń yà dànù? Àbó máa ń yà díẹ̀? mo yà dáadáa ni. Ó máa ń yà díẹ̀ àbó máa ń yà dànù? Ó máa ń yà púpọ̀. Jẹ̀díjẹ̀dí rẹ̀ ó ti wà organic pie. Ó ṣì wàhálà. A máa ṣe tester fún ẹ. Tester àbí test? Ṣé wàá kọ́ mi lóyìnbó tèmi ni? Tester ló lóyìnbó ń pè, kò sí ti ń jẹ test. Ọ̀dà ọ̀yá. Ó yá jẹ́ ká ṣe tester. Ó yá ẹ̀ ṣe test. Ṣọwọ́ láti máa ṣe tester ni. Mo lẹ ti máa ṣe test.
kí ló ń ṣe ẹ́. jẹ̀díjẹ̀dí ló ń ṣe mí. ẹbí ìdí jẹ̀díjẹ̀dí tó ń jẹ nídìí òun la máa fi ṣe tẹ́sítà a máa ṣe tẹ́sítà láti dí ẹni. ẹ sáà ṣe ń tẹ́ máa ṣe. ó yá kọ́ díẹ̀ síbi ọmọdé ìgbé díẹ̀ wà ó yẹ jẹ́ ká ṣe tẹ́sítà. ó yá iṣẹ́ tẹ́ fẹ́ ṣe bàbá yìí wàhálà yín pọ̀ jẹ́ àṣẹ tẹ́ ṣe dáadáa. ó yá òye ọmọdé ìgbé wà ọmọdé yìí ó yá gbé wà ọmọdé yìí yọ díẹ̀ dáadáa yọ díẹ̀ dáadáa ṣé ká máa pààrọ̀ tọ́ra jẹ́ jẹ̀díjẹ̀dí rẹ̀ yìí ó ti wà organic kò sí wàhálà o wà á gbógun ni o àwẹ̀ pẹ̀lẹ́ ò ń bọ̀ wá o díndá kọ́sítọ́mọ̀ mi lóhùn náà ń bọ̀ wá jẹ́ kí n dá kọ́sítọ́mọ̀ mi lóhùn náà sórí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gan ni pé máa fún ẹ ní àgúnmu yìí òun ló ka pẹ́ àgúnmu yìí máa ti fún ẹ àárọ̀ ni wàá fi lò pẹ̀lú omi gbóná. ọmọ ajá mi lọ fún wa bí. kò ní pọ́blẹ́mù o nítorí kó fàya àmọ́ omi gbóná wàá fi lò. sí wàhálà kó sà ti ṣiṣẹ́. àgúnmu tèmi máa ṣiṣẹ́ kó mọ̀ ṣe pé sórí wàá fà mí omi gbóná wàá fi lò sórí tó bá ti lò ọwọ́ kan ló máa ṣe kíni ó máa kúrò ń bẹ̀. Oh, understand. You think say they wise? Fún mi ní iṣẹ́ kankan bẹ́ẹ̀ ni ìjọba. Ọ̀yà mọ̀ fún ẹ̀ òkú. Àǹtí mo fẹ́ yín nípa. ẹ fẹ́ fẹ́ mi mo rò pé ẹ̀yà rẹ̀. mo ò ṣe ẹ̀yà rẹ̀ bàbá rẹ̀ ń bẹ lára yín ẹ fẹ́ fẹ́ mi irú yín sí mi ẹ ráwọn ẹgbẹ́ yẹn ráwọn sàwáwù yín ta èmi lè wá ń pẹ́ ní sí ẹbí yín kọ́ àti pàdé ìdìbò bá tó ń ta àgúnmu tí ó bá ń ṣe èyí ní bàbá mi sọ̀rọ̀ ẹgbẹ́ bá mi sọ. bàbá ẹ jẹ́ nǹkan jẹ́ ìpè. òun ló dáa fún ẹwà jèrè ọlọ́run bí mo ṣe ni kò lò. wà bá mú 1000. jẹ́ ilẹ̀ kó ṣì bá mi lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ fine èmi tó bèbèrè pàpàdé lọ́nà tó búṣẹ́kù gbẹ́rẹ́ ní búrẹ́ ṣọ̀hún búkú sọ fún ẹ sórí òbí tó bá pàdé rẹ lójú ọ̀nà tó búṣẹ́kù eré ibú bá sámú ni sóbí wo ló máa pàdé rẹ lójú ọ̀nà tó yẹ kó máa búṣẹ́ rìn olóṣì burúkú sọ́yìn pé ó ti kó báyìí rẹ̀ báyìí sọ́yìn pé owó tó yẹ kí n gbà lọ́wọ́ ọmọdé yìí ìwọ kìnìún rẹ̀ dáadáa sọ́yìn pé ó ti kó bá mi wọ́n mọ̀ tó yẹ pé mo tẹ̀sì ìgbowó tẹ̀sì o owó àgùnmù tó yẹ pé mo tún tà fún ìrìn òtúnjẹ́ rówó gbà 1000 wo bí ẹ̀sìn ẹ̀rẹ̀ mo ní kó sẹ́ndì 50,000 naira sórí owó tó sẹ́ndì mo ti rí òtún àfowó charges lé lè rí sórí àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé wọ́n tún wá yọ lówó ti tèmi màá gba 1000 lọ́wọ́ rẹ̀ tí n bá fún mi 1000 kó ní gbóògùn kókó lọ́nbí o. báyà ṣàánú mi. kò ṣàánú lẹ o wọ́n ní kò ṣàánú ara ẹ o nǹkan tó yẹ kó wá yanjú ó yanjú ó bí lọ́rọ̀ jù mọ́. fún mi lógún ní màmá rárá transfer 1000 bẹ́ẹ̀ sì transfer ẹgbẹ́ òsì transfer owó yòókù tó bá ti transfer rẹ̀ fún mi wàá gbóògùn kò tún bá wọn lọ ló bá tán ó ti pẹ́lẹ́ òǹdórú mú mi o ẹ fẹ́ fún mi lógún. jígbe gbóògùn kan bẹ́ẹ̀ bọ́ bá ní lánà ọmọ àpẹẹlẹ gbà ní mí
Mo kájú ẹ̀. Ṣé tí mo bá ti fún yín ní 1,000 ní ká lò wọ́n. Sórí tó wọ ẹ bá ti pé máa fún ẹ lóògùn ẹ nísìn wàá sì máa lè lò tó o bá ti ń lò gbàgbé nípa àwọn ká ló bá tán. So rubbish tí wọ́n ní pé wàá bá ni mo báyìí. You think say you dey wise? Ní kí lẹ̀ ń wá tẹ́ ń wọlé? Ó mọ̀ pé agbókílẹ̀ yìí mo bí torí pé mo rí àpẹẹrẹ pé ẹjọ́ oníṣègùn ni o òun ló jẹ́ kí n respect ẹ̀ èmi ni mo ń ta rubbish. Ọ̀dà no problem. Torí àgbo tó ń wò yìí àgbo jẹ̀dí ni o. Àgbo tí ewé túndé sáré pèpè mo sì ríire. So àwọn rubbish tó ń tà tó wá tó sọ ààrẹ di bàbá onígbàtẹ gidi kan. Wẹ́ sọ mi tó dúró àjù rẹ̀ bọ̀dá lẹ́gbẹ́ ni mí. I'm a police station of native doctor. Ọlọ́kẹ̀kẹ́ ni mí. Mo wá débi ayé. Kò sí ẹ̀sìn kò sí ẹ̀sálẹ̀ ju àwọn àgbàlagbà wọ́n ti ré o kíní kan. Ṣé tó bá jẹ́ àwọn gbarún mọ̀lẹ́ náà kí o sì rí ìjòkó? O ní ti sí àwọn pèsè. Àwọn gbarún mọ̀lẹ́ nìyẹn. Anyway, ẹgbẹ́ ló rán mi wá. You are fine. Mo dé kí ni mo ṣe? O ṣẹgbẹ́. O ṣẹgbẹ́. O sì ti jẹ fáìnì. 3,000. Kí ló dé? 3,000. How many times will they tell you? So bóyá sí ẹni. Wọ́n yìí máa mú èmi ò mú kékeré. Ó sì máa san 500 naira every weekend. Ó jẹ́ 3,500. Má fàágùn o. Ọ̀rọ̀ àpẹẹlẹ ìlú bóyá. Máa pẹ́ ẹgbẹ́ máa mọ̀ pé nọ́mbà àwọn ẹgbẹ́. 3,500 owó minute. Sọ fẹ́ mọ̀ gbọ́. Pàmí kú. Owó náà ló ti. Ọmọdé àbí dáadáa láì náà sí wa ni ọmọ rẹ̀ ni ó. Àwa lọ gbàtẹ́ sí wa ní àlejò. Ṣùgbọ́n bàbá lẹ́gbà kan yìí. Onígunù. Onígunù kọ́ elégún pupa ni. Alágunù ọkọ̀ èso onígunù èwo ni kíní jẹ́ onígunù. Gbà tó ṣàlejò àwọn àgbàlagbà gbà ká dé kó wá mọ́tò ní ìlú. Ẹni tí o gbé nílé ẹgbẹ́ ń kó dání nísìnyí. Ok, kápá ẹ̀. Ó ní kápá ẹ̀ lẹ́dùnmọ̀ rẹ̀. Olórí fífọ́ ó ní kápá ẹ̀ lágbára lẹ́dùnmọ̀ rẹ̀. Ó kápá ẹ̀ ló ń jẹ́. Ní kápá ẹ̀ o. Ní ma kápá ẹ̀ o àgbà 3,500 lọ́wọ́ mi. Kápá ẹ̀. Iná ló ń kọ́ gbẹ́nu burúkú sọ́hùn. Ó ní kápá ẹ̀. Ó kápá ẹ̀ Ó kápá wèrè tó ń ta. Tí anybody bá wá, sọ pé pẹ̀lú àlejò. You be mumu. Eléyìí tún wà wọ́n tún wà kóńdó mímí bíbá 3,500 tí wọ́n sẹ́yìn pariwo èrè gbà lọ. Wọ́n láwọn ẹgbẹ́ kan láwọn báyìí tó débi àwọn owó tó máa bá bèrè lọ́wọ́ olúwa rẹ̀ ó tún máa ju 3,500 lọ lóṣèlú nígbà rẹ̀ gbà ẹ̀gbẹ́. You be mumu.
Baba. Baba. Ẹ jẹ́ kí n pa. Dákun kí ni ń dún ẹnu báyìí? Ẹ má bínú sà. Ṣé rí ọ̀dọ̀ yín ni mo wá sà. Mo ní problem kan ní sà. Ó ní problem. Mo ti rí bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló tẹ̀yà àti géètì ló ti ń jọ̀bọ̀ wá? Problem rẹ̀ pọ̀. Elédùn abẹ́ ṣọ́ọ̀fẹ́. Àmọ́ gbà ó ti dọ́dọ̀ ọ̀ka pẹ́ èmi gángan ní jẹ́ bẹ́ẹ̀. Kò sí ṣòro fún ẹ mọ́. Ẹ̀ẹ̀kan tó tẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ni pé ṣe rí àti bí ìròyìn sà. Wọ́n ti jẹ́ kó yé wa bí iṣẹ́ ọwọ́ yín ṣe dára tó. Ṣé wá rí problem tí mo ní gangan tí èyí gangan fẹ́ kẹ́ ẹ bá mi solve? Ṣé wà pẹ̀lú mi sà? Mi ò sún rárá. Ni pé bí mo ṣe wà ìbò ní ẹ̀bùn gan sà. Olùlẹ́kùn bó ṣe wà ní. Èmi náà ń pè ní kòkòrò. Kòkòrò Taofiki. Irọ́ Taofiki kan, kòkòrò jó wélewèle. Èmi náà ń pè bẹ́ẹ̀. Mo lè jó lórí agolo sàtáyé tí agolo bá gbà mí láyé. Bó ṣe wà lórí ìjòlè ní agolo. Ẹ̀bùn mi gangan ni talented tí Ọlọ́run fún mi wá láti òde ọ̀run ijó ni. Ṣé wá rí ọjọ́ kan wà tó jẹ́ pé èmi àti Ọlámídé àjọ pàdé ní sòkò. Ọlámídé ti ń kọrin. Ẹ ti ń kọrin pọ̀. Àjọ pàdé ní sòkò. Ijó ni mo jó fún tó fi fún mi ní 5 million naira. Ní bó ṣe wà ó ti gbọ́ 5 million naira ló ti fọwọ́ rẹ̀ gba 5 million naira. Aṣọ ńlá kọ́lé yẹn lásà. Sẹ́ẹ̀dì bí mo ṣe wọ́n mo ti pàdé oríṣiríṣi èèyàn tó jẹ́ àwọn èèyàn gidi tó máa ń fún mi lówó tí n bá jó fún wọn tí wọ́n bá dùn. Pé jó ni mo bí mo mú. Mo rí bẹ́ẹ̀ náà. Think say you dey wise. Ok. Ṣé wá ní sàmú ní pírọ́blẹ́mù? Kí ni problem rẹ? Pé mo ní agídí kan. Ó yẹ kí n ti jù báyìí lọ. Ìbámu ní bàbá sí ẹ̀rí glory ní ara ẹ̀rí ògo lára mi sà. Ògo wa ara rẹ báyìí. Mo lùgbò gan sà. Problem tí mo ní ni pé mo lágídí. Ọjọ́ kan wà tí mo pàdé dáyé oní tíátà tó ga ni bàbá tó ga tó ṣe ọdún láyé Adékọ́lá àgbà fèrèsà àti ọ̀nà ṣe rí bí mo ṣe wá pàdé ọdún ní ọjọ́ yẹn mo jó fún ọdún inú ẹ̀ dẹ̀ dùn àtàwọn big actor actress mo ṣe jó fún wọn ní patí yẹn inú wọn dùn gan ogun wọn ná mi lówó wọn ṣe falafala ọdún gbogbo fúnra ẹ̀ ló wá sọ fún mi pé òun fẹ́ ṣe nínú wọn bàbá ọkọ̀ ló fi ìbálẹ̀ fún wa pé ìgbà oyin ọwọ́ ẹ̀ ní ìyàlá rẹ̀ ìgbésà ẹ̀mí yẹn kọ́ gbàgbé mi pín mi gbọ́dọ̀ ìbálẹ̀. Bàbá kò síbọ̀ ṣe sọ tó lọ́jọ́ ẹ̀mí ò dọ̀bálẹ̀ o mo lé mi á dọ̀bálẹ̀ fọ́dún èmi máa dọ̀bálẹ̀ fọ́dún mi ìdọ̀bálẹ̀ fọ́dún o. So ó tẹríba fagbá ó tẹríba fagbá. Ìdè smoke igbo. A lè sọ bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ mi kọ́ ẹ̀mí kan ló máa ń bà mí mi ìyẹn ni mo bá wá sọ́dọ̀ yín kẹ́ bá mi lé ẹ̀mí yẹn. Ọmọ kékeré tó bá ti ní báwo ni tàgbà ṣe jẹ́ àwọn náà ò ní débi tó ń lọ ní tó ń dààmú ẹni yẹn. Mi ìbá ní kẹ́ ẹ má ṣe pé ẹ bá mi wá nǹkan sí sí ẹ̀mí yẹn kẹ́ bá mi lé jìnnà. Àtọ̀bá yẹn pé ẹni ò kápẹ́ o ò kápẹ́ ogun wà ogun lójú kó wájú ẹ̀ yìí fọkànbalẹ̀ sórí pẹ̀lú àgbo àti àgúnmu tá a ṣe fún ẹ tí wàá máa lo méjèèjì papọ̀ lásán láàárọ̀ lálẹ́ yọ̀nà ní 15,000. 15,000. Kẹ́kọ̀ọ́ bá mi lé ẹ̀mí agídí jáde kúrò nínú ayé mi 15,000 naira. Ṣé báwo ló ṣe lé? Gbé ṣe lé fún rẹ. Èèyàn tó bá mojú ògún ló máa ń pa bìnrin rè nínú pé nǹkan kékeré ni kákan lé ẹ̀mí èṣù jáde kúrò nínú. Àkópọ̀ síkù báyẹn. Ẹ jẹ́ ká sí báyìí sà. Màá fún yín ní 2,200 naira. 2,200 fún wa cash. Agbára Ọlọ́run fún ìgbésẹ̀ transfer. Owó kí nìyẹn? Owó iṣẹ́ tẹ́fẹ́ bá mi ṣe sà. Owó pé mo fẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ mo ní 2,200 naira kò gbà bẹ́ẹ̀ ni. Tó o bá ti lè san 15,000 máa bá sọ̀rọ̀ rẹ lọ. Bàbá kí ló dé? Máa pa gidi rẹ lọ tó o bá. Kí lẹ fẹ́ gbà mí káyé mi bàjẹ́? Wọ́n lọ fẹ́ bá yẹ̀ jẹ́ mo ní kó ṣòwò wọ́n sọ pé mo fẹ́ bá yẹ̀ jẹ́ mo padà tí ẹ ní. Màá fún yín ní 2,200 naira fún àdẹ bí yín dákẹ́ má ti ṣẹ̀yẹ̀ fún mi. Lémi sọ́wọ́n tó ń bá sọ̀rọ̀. Ṣé mo yá wèrè gan sà? Èmi bàbá lẹgbẹ́ lọ ń bá sọ̀rọ̀ bá yẹn. Ṣé tí bá sẹ̀yìn gbó sà? Ọ̀ṣẹ́ mi ń gbò. Tí bá sẹ̀yìn gbó ó máa yá yín ẹ máa tètè dọ́rùn sà. Mi ń ṣeré o ẹ wá ẹ wo bí agídí inú mi yá wèrè gan o tí wọ́n bá bí yín dá ẹ má bá mi ṣe iṣẹ́ yẹn 2,200 naira ni màá fún yín ẹ̀rẹ́ gbọ́dọ̀ má sì. Tẹ́ ẹ bá ṣe ẹ̀ dáadáa sà ẹ wo bí sẹ́ni ọjọ́ tí mo ṣe agídí tí mo mìtì olówó yín ó padà gbà fọ́lọ̀ lára mi ni sà mo lágídí gan 2,200 ni màá fún yín ẹ̀rẹ́ gbọ́dọ̀ má sì. Ẹ ní ṣe
Ṣé máa ṣe abẹ́ gbọ̀ṣẹ́ mo ti ṣiṣẹ́ gbá báyìí o. ọ̀rọ̀ ọmọ yẹn kú báyìí wọ́n á gbà kó ọmọ yẹn báyìí. Ìyá sọ́jà ò dá o ní ẹ bá fẹ́ lo 50 years láyé ní ẹ bá jẹ ìyá sọ́jà ọ̀tọ́mátìkì bí 10 years ni ó kù lára 50 years ní ẹ fẹ́ lò lẹ́gbàá. ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ mo ti bá ọ̀rọ̀ mọ̀ lórí ẹ̀dà fún sórí mo orí ẹ̀ ṣé mo pé wọ́n ní kíni kan lè mọ fẹ́ nǹkan pò papọ̀ kì í bọ́ fi wọ̀. gbogbo bí ọrùn bá ṣe orí àmọ́ lọ bá ràn orí àmọ́ ni orí àmọ́ ni ọ̀rọ̀ àbọ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n máa gbà ń bí o. ìmọ̀dédé kan tó fi lù ní ojú. olórí burúkú là ń sọjà àwọn ọmọ yàn lù. dọ́là wo kí sọ àwọn èèyàn ṣe ipò wọlé. wọ́n fẹ́ dání. tó bá gbé ọwọ́ méjèèjì ló fi gbé. ọwọ́ méjèèjì pẹ̀lẹ́ sórí báyìí káwí fún ni ká gbọ́ iye ọmọlúàbí ni o. sọ́mọ pé mo ti ń sọ fún ẹ ti pẹ́ ọ̀rẹ́ mi mo ti ń sọ fún ẹ ti pẹ́ sọ́mọ pé kí ni oògùn yìí mo ní kó fi ilẹ̀ ó lo oògùn mo ti ṣàlàyé fún ẹ pé ó yẹ pé kó má lọ ṣe car wash àbí ó sì máa ra owó kó ra kẹ̀kẹ́ kó ṣàdúgbò káwọn ọmọ máa kó máa ṣe kí ni kó máa gun kẹ̀kẹ́ ó ṣáà máa rówó jẹun ó dẹ̀ gbọ̀ràn. lẹ́gbàá tí ìyá ńlá bá gbé ní sẹ́lẹ̀ kékeré a máa gorí ẹni o. kí ló rí. nǹkan tó ń sọ ni pé kí mi pàṣẹ babaláwo ti kí lọ́mọ ṣe car wash ṣé car wash yẹn bí mo ṣe wà yìí òbí wọn fẹ́ ba ọ̀rọ̀ jẹ́ ní kéèyàn mọ ibi kẹ̀kẹ́ rẹ́ǹtì ilé ní mo pa. ìyẹn tó bá ń pa rẹ̀ sáwọn tó máa ń gún kẹ̀kẹ́ lọ wọ́n ní máa fún ọ̀nà 20 naira wọ̀ṣù ó ní máa fi jẹun ó ní máa fi jẹ ẹ̀kọ́ àti kúrí. ó ti mọ̀ pé gbogbo tí mò ń pa nídìí iṣẹ́ babaláwo yìí náà àjọ náà ni o. bẹ́ẹ̀ ni èmi náà ń tọ́wọ́ ń bẹ̀. àjọ náà ni o. èmi ò sọ pé ìtọ́ jẹ ń bẹ̀ bó ti mọ yìí fẹ́ kú ẹ láàrin mi pẹ̀lú ẹ̀ ká ṣòdodo ọ̀rọ̀ sóò lóògùn kí ni babalẹ́gbà kí ló rí. oníṣègùn ológun. ó lóògùn ogun wọn lọ ní láàrin mi pẹ̀lú ẹ̀ ìwọ tó ń lọ ìdù fáwọn èèyàn tó ń ní wọ́n máa fi fọkọ̀ mu ọ̀wá ló lóògùn. èmi ò lóògùn. ògùn kí ló ní. mo sì ń pawọ́ níbi iṣẹ́ ìṣègùn àtijọ́ náà ti sọ fẹ́mi pé mi ò lóògùn. ògùn kí ló ní. èmi ò lóògùn bàbá mi. ṣé tó bá lóògùn ṣe sọ́jà máa nà ọ́ ẹ̀bá ẹ̀ lóògùn rẹ ló jẹ́ kíyà ò jẹ ọ́. kí ni. oṣù ọ̀rọ̀ bá lẹ́mi ò lóògùn mo ti gbọ́. báwa ó lóògùn kò sóògùn kankan tó ní ìrọ́ kí ló fẹ́ pa fún mi ṣẹ̀yìn ẹ̀rùn àmọ́ dáadáa. láwọn tó tún fẹ́ gbéṣẹ́ fún ọ nìyẹn. ẹ̀lò wọ́n tún padà wá ní. kí ni. sójà mẹ́fà ọ̀rọ̀ ìbàjẹ́ àwọn mẹ́ta ni wọ́n lù mí lẹ́tẹ̀ tí mo ti fẹ́ kú tẹ̀yìn nígbà tí àwọn mẹ́fà tó wọ́n lẹ́nu ní ìròyìn wa fẹ́ ṣe. sójà mẹ́fà. ọ̀tọ̀ báyìí o. ọ̀dọ̀ bàbá lẹ́gbàá ọmọ wa. ká má lọ ra pósí lókù o pósí lókù báyìí o. ọjẹ wa da ẹwọ pé ọmọ ẹgbẹ́ tẹsẹ̀ rẹ̀ kò sí ìyọnu kíni jẹ́ kí wọ́n mọ̀ bọ̀ wá. ṣé ó gbádùn. bá a mú wá sọ́dọ̀ bàbá lẹ́gbàá. kí n ta ní ọmọ bọ̀ wá. ó ti mú ẹnìkan náà dájọ́ ní owó iṣẹ́ wọn. ètò ìmí pa ṣe mọ́ nọ́mbẹ̀ ni. àjọwájọ tí lálẹ́ bọ́ ni. nígbà fún àtàjọ wa ń lọ títí mo ìgò mélòó mo mú ìgò méjì. mo sì mo jẹ pẹpẹ súnmọ́ ìpínlẹ̀ àjọ náà ni àjọ náà mélòó ni wọ́n bẹ̀. ẹ̀lú àjọ náà ni àjọ náà sọ ìyá wèrè sọ gbádùn sọ gbádùn. àjọyọ̀ ní ọtí. nígbà tájọ mú ìgò méjì ìpẹpẹ súpù pléètì méjì ṣé mo jẹ tó mo mú tó ọ ni. sọ́bẹ̀ yẹn bá jẹ́. kí ẹ ló ló jẹ́. ìgbà tí sójà bá dé owó pẹpẹ súpù méjì tí wọ́n lè jẹ wọ́n lè dá padà. títa ni tó àjọ ìgbà ló dá padà. ọkọ̀ oṣù tí mo máa gbá ẹlẹ́sìn máa gbá ẹlẹ́sìn ẹlẹ́nu o. Mẹ́sẹ̀ lóògùn. Ọ̀rẹ́ mi lẹ́gbàá, má bínú. Má bínú. Ọ̀gbọ́n ara mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ ni. Sórí mo sáré lọ rí tura ni. Tí n bá yanjú kíní ìgbẹ́wọ̀n wa, kí kàn máa fi sódò ọ̀la mi. Ẹ sọ wá ní tó ń sọ lórí fóònù lẹ́ẹ̀kan kò yé mi tó o. Wọ́n ń sọ̀rọ̀ nípa ògbó owó kan àbí kíní kan wọ́n ń gbé kí lọ́rẹ́ mi sọ yìí. Bẹ́ẹ̀ni àmọ́ jẹ́ kí n tẹ̀ ìyà mú mi jẹ ìyà jẹ ìyà ìpọ̀ mo wá rò sọ̀tún mo rò tó sí i mo pin nínú ọkàn mi pé ọmọkùnrin èkú lẹ́ẹ̀mejì yífẹ̀ kan ṣoògùn owó
mo wá rò pé tí màá fi dààmú ara mi àátàkù ọ̀rọ̀ rẹ̀ mi ó yẹ kó o ṣáwó jìnnà. Sàámú. mo bá fi wo pé ń wá sọ́dọ̀ rẹ̀ màá rí oògùn òwò tó gbóná dáadáa. Lẹ́gbà. lórí. inú mi dùn pọ̀ ọmọ yìí ni. àgbá yìí. torí ládùúgbò àwọn èèyàn ọmọ yìí ni o. ká ní wọ́n mọ ibi tí mo ti sáwó dé ni. ní tí mo sáwó délé jẹ́ tí mo sáwó délé alára. mo sáwó délé àjírò mo tún sáwó mo tún kọjá ilé ọ̀ràn ẹ̀gbọ́n àgà. níbo làwa ò sáwó dé. ṣùgbọ́n sórí Lẹ́gbà lóòótọ́ mo mọ̀ pé yà ń jẹ́ ọ́. òbí lọ́pẹ́ mi lára rẹ̀. èmi náà mo máa ń wá mo máa ń fọ́n tọ́rọ́ kọ́bọ̀ fífo fi lè rí nǹkan jẹ mo mọ̀ pé yà ń jẹ́ ọ́ gidi. mo mọ̀ pé tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ. báwa ó gbóná. mo mọ̀ pé yà ń jẹ́ ọ́. ṣùgbọ́n tí mo fẹ́ béèrè lè pèsè wá mú mi sí sọ fẹ́ tóògùn owó lóòótọ́ ni. ṣé látijọ́ tá a ti jọ ń sọ rẹ̀ tí wọ́n lọ́dọ̀ ẹ̀ pé òun gbé mímú mi òun gbé jíjẹ mi ṣé mo sọ̀rọ̀ eléyìí fún ẹ rí àmọ́ mo kàn rò sọ tó ń rò sọ sí ká níbo la fẹ́ bẹ́lẹ̀ yìí dà wà á jẹun lọ́dọ̀ ẹ̀ lónìí ń bá mú èlò kan lọ́la jí kí mi náà bẹ̀ kàn lówó kí mi náà fi ṣóore fún ọ padà kí mi náà máa fowó ṣe ẹ lá padà. ọ̀dà bẹ́ẹ̀ tó bá tiẹ̀ lówó irú àwọn fámìlì rẹ tí ìyà ń jẹ tó tún ṣẹ́kù náà ọmọ fi owó ṣe dáadáa fún wọn ọba fi tèmílẹ̀ ẹ sórí tó bá jẹ́ tówó ni ó ní owó ọ ní ìyálà ya owó. àwọn náà dẹ gbádùn mi. ọmọ pé àwa làwa ń ti oògùn owó fáwọn olówó tí wọ́n bẹ lórílẹ̀-èdè sọmọ òbí kò bẹ̀nà. òbí kò bẹ̀nà. òbí kò bẹ̀nà tí wọ́n ń wò ó àwa làwa tó oògùn owó fún. owó rẹ̀ ń jò ní kò sẹ́ni tó lè pe wá tútù rẹ̀ nígbà wọn kọ́lẹ̀. àwọn rí i pé sọmọ pé mílíọ̀n bẹ̀ bílíọ̀n bẹ̀ tírílíọ̀n bẹ̀ owó tiẹ̀ ti kọjá bí 4 líọ̀n 5 líọ̀n nǹkan kan sí sílíọ̀n báwọn lówó rẹ ti lọ èmi náà bẹ̀ lówó bí kò bẹ̀nà. nítorí sọnù gbogbo àwọn olórin jàkànjàkàn tí wọ́n ní owó lọ́wọ́ àwọn eléré oríṣiríṣi ohun tíátà àwa làwọn ti oògùn owó fún wọn. àfọkàn rẹ balẹ̀ ó ní owó. ṣọlọ́hún. ó ní owó. ṣoògùn fògùn gbárí pé máa lówó. mo ló ní owó wo oògùn rè tó o bá ní owó wọn pè mí ní atakúrú. ẹ̀sọ́ wá rí ọ̀nà owó díẹ̀ torówó náà là fi ń wá owó. nítorí náà mi lówó. ọ̀nà owó díẹ̀. nígbà tí mo gbé lọ́ọ̀rẹ́ máa gbìyànjú bó ṣe rí bíi 800,000. tó o bá ti rí bíi 800,000 o ti ní ìyá láyé gbogbo tó mọ̀ rí láyé tó bá kọ́kọ́ rí owó bá 80 million lọ́kọ̀ọ́kọ́ rí. látàkùrọ̀ ní sùúrù. tó bá tó rí owó bá kàn tún rí 80 million ní lẹ́yìn 80 million báyìí 88 ni àwọn nǹkan tó mọ̀ fi rí owó. 800,000 àbí 80,000. àná ọ̀rọ̀ wá bí 800 naira. kí ló ń sọ yìí nísìn àkílódé gan fún ọ. kí ló fẹ́ rà kí ló fẹ́ rà. ìyá sì wá bá ọmọ lẹ́yìn yẹn báyìí. kí ló fẹ́ rà ní 800,000 lẹ́wọ̀n máa ro 800,000 sí mi ò ní ra mọ́tò kí ló fẹ́ rà ní 800,000 jẹ́ kí n gbọ́. kì í ṣe pé èmi náà ń ṣe oníjẹkújẹ àmọ́ tí à ń rà nísìnyí ló ti lè ṣe bọ́ mẹ́yẹ́gún tí máa ń pa lórí mi. tí wọ́n lọ́jà nísìnyí tí wọ́n gan ibẹ̀ láti ti lógún bíi méje. lérí ìdá abẹ ṣe yìí. àtẹ̀bọ́ máa àkàrà náà tí wọ́n òun tiẹ̀ tó wọ́n jugún lọ. bẹ́ẹ̀ náà láti ra orí ìnàkí tára ẹgbẹ́ ká tó wá bọ́ síbi àwọn ewé egbò nǹkan kan owó lọ́wọ́ wọn ni ó ti pé ẹ̀bí mi. ọlọ́ọ̀dí ẹ o. wọ́n ni. ṣé níbi táwọn bọ́rọ̀ lọ ni pé ṣé 800,000 yìí tí mo bá rí màá kó wá sọ́dọ̀ rẹ̀ káàsì ni àbẹ̀ àkówó ìgbà àbàdáyà àkó lọ sọ́jà á lọ fi ra gbogbo igun àkàlà. kí ni tiẹ̀ pẹ̀lú ẹmọ ọ̀rẹ́ mi ọ̀fẹ́ rẹ̀ kí ni àní òun kówó fún mi èmi ti máa bẹ́ẹ̀ mi sọ lè yẹjú gbogbo ẹ̀ lọ́jà tààrà gbogbo ẹ̀ lẹ́yìn pé kí ni àwọn táwọn àti ṣiṣẹ́ owó fún wọn ti mọ̀ wá òbí kú gan-an ẹ̀dẹ̀ òbí kú gan-an tí mo sọ lẹ́ẹ̀kan ọjọ́ fẹ́ràn mi lọ Mẹ́kà èmi ní ń lọ àti ìjọba gba àwọn táwọn tó gun ààrẹ ọ̀kan tiẹ̀ lóun fẹ́ kọ́lé fún mi jò ní tó ti kọ́lé tán tó ti mú kọ́kọ́rọ́ lé wá wọ́n ní wò máa mú lọ Ifá ò fẹ́ báwọn Ifá ló ní máa gbà gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo. Ifá ló ní ọmọ lọ Mọ́kà Ifá ló ní ọmọ gbàlé. ọmọ gbé àjọ àgbọ̀rọ̀ máa gba gbogbo nǹkan. àtàkùrọ̀ láàrin mi pẹ̀lú rẹ̀ jẹ́wọ́ láàrin mi pẹ̀lú rẹ̀ ká sọ tí ń jòdòdò ọ̀rọ̀ ká má pààrọ̀ láàrin ara mi pẹ̀lú rẹ̀. àtàkùrọ̀ ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó sì bẹ̀rù Ọlọ́run ọwọ́ fẹ́ fi mi ṣe business ọ̀fẹ́ fi mi ṣe business gọ́lọ̀ fowó mi ṣe business ọmọ bẹ̀bí Dangote náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó ti dólówó ńlá ọ̀fẹ́ fi mi ṣe business. Lẹ́gbàá mo tọ́ fún ọkọ tó bẹ̀rẹ̀ mo ní tó ọfẹ́ mú mi tẹ́lẹ̀ ní àbò tíríọ̀sì tó àwọn fẹ́ níṣẹ́ òtún gbé ọ̀rọ̀ lọ bùnmí
ta ló fẹ́ owó rẹ̀ mo fẹ́ ṣe business ìlú ní 20,000 tí ìdá owó tẹ́ ẹ pé èmi máa ń gbìyànjú báyìí ní 20,000 tí kò gbìyànjú tí gbìyànjú báyìí jẹ́ ọlọ́run mi pẹ̀lú rẹ̀ àtàkóró tọ́jú pé gbogbo tó bá pa gan yorùbá pa 10,000 rí tàbí jọ pin ìdájọ́ fi tàbí mu ti tàbí jẹ pẹpẹ súpù yorùbá pa 10,000 rí àtàlọ́bìnrin náà yóò tún yíwọ́ náà ni sọmọ pé tó mú lẹ̀ yọ fẹ́ mi ṣe bísínẹ́sì àtàkóró sì bẹ̀rù ọlọ́run wọ́n sọ fún mi pé òkú gbùbọ̀ náà àbí kúrò pé olóòfún ẹ̀ pé ó fẹ́ràn lọ àjì ọlọ́ọ̀gbà àjì olóòtún nípa ẹnìkan kọ́lé kalẹ̀ ó fi kọ́kọ́rọ́ lé ó gbé fún ọgbàlé ìwọ sóògùn fún yàn wọn kọ́lé fún ẹ wọ́n tún nípa ọ̀rọ̀ ọ̀nà lọ́mọkà àtàkùrọ̀ láàrin mi pẹ̀lú rẹ̀ sọ́mọ́ pa àmọ́ ọ́tà fi ń jẹ́ mọ́kàn òbò ẹ̀ ọ́sẹ́kù ní àsìkò sẹ́ kankan. sórí tí màá bẹ̀ yan ọ̀ ìtì máa fi gbá ojú fún ọ ó ní rí nà mọ́ ó lè. a jẹ́ pé ọmọ ọwọ́ amúmi ṣeré ni. ó lè burúkú. kò sí ìyọnu ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ya ni. èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. sórí tí màá bẹ̀. sọ mọ̀ pé mò ń pa 10,000 tẹ́lẹ̀ mo sì ń fọ́ ọ́n bẹ́ẹ̀ pẹ̀lú ìgbó ọlọ́run fún kan tó ṣe yìí kọ́bọ̀ mi ò ní bọ́ sí ọ lọ́wọ́. ó tó bẹ́ẹ̀ ọjà àgbákò yìí. ó tó bẹ́ẹ̀ sórí tó bá ní máa jí àjọ máa pín jẹ ni. torí kí ni. àjọ pín jẹ ni. èmi ò lè jí èmi ìlọrẹ méjì ìwọ náà ni. èmi mi ń pa 10,000 lónìí wọ́n ń pa lójú. ó lé burúkú ó lè. 800,000 ó lé àbójúwò owó lọ́kàn lọ́rọ̀ rẹ̀. bí ojú òwìwì ó lé burúkú. ìwé sọlẹ̀ lọ́wọ́ ó lé ní ọ. ó lè. aláwo yẹ ó ṣaláwo ó lóògùn sakara lónìí. ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yà. èmi mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí máa fún ẹni ọ̀yin jápìlẹ̀nu wà á rẹ̀ lulẹ̀ ó lè burúkú ó lóògùn sakara lónìí. ó ń ṣe ara rẹ̀ ló ń ṣe ìyá jẹ ségesège sí ọlá kọ́bọ̀ ò ní rí gbà lọ. ọ̀rẹ́ mi ẹ̀mí ló ní wàá pè ẹ́ báyìí. etí mi ò dì ó pè mí lẹ́mẹ̀ta ǹgbọ́n tó ń sọ. fine ṣé o mọ̀ pé gbogbo oríyìn tó yẹ kí àwa àti ẹnì kan káwọ́jọ́ máa gbà nínú ìlú yìí ìwọ nìkan ló ń gbà. gbogbo fítírì tó yẹ kọjọ́ máa polongo gbogbo wa kí ìrẹ́ nìkan náà ń polongo ṣódà bẹ́ẹ̀ ó dáa tí n bá gbọ́ iye dáadáa ṣé o mọ̀ pé gbogbo ẹ̀bùn tó ń bùn mi àjọ ń pín ni o kò ṣe pé mi nìkan mò ń dẹnu bo o ṣé o mọ̀ pé àjọ ń pín ni ṣé o mọ̀ bẹ́ẹ̀. mo ò sọ bẹ́ẹ̀ mo ò sọ pé bóyá àjọ pẹ́bùn ṣùgbọ́n ìwọ náà wo nǹkan tó wà nínú ẹ̀ lóòótọ́ kájọ wò láàrin ara wa wípé irú bí wúwọ̀ ṣe jẹ́ aṣíwájú fún wa tó já sí pé ìwọ ló máa ń ṣáájú gbogbo àwọn nǹkan tó bá ní ká ṣe nínú ìlú tó ìjà pé ìwọ náà ló máa ń jẹ́ ká láṣeyọrí ṣùgbọ́n kó yẹ kó máa já sí pé ìwọ nìkan yìí náà ló wà máa dá àyàdé ohun tó ń pọ̀ jù nínú àwọn ẹ̀bùn tó bá bùn wa ìwọ yìí nìkan ni wọ́n máa parí ẹ̀ lótùn wọ́n máa parí ẹ̀ lósì kí ló dé. bó ṣe ẹ̀ kò rí náà nìyẹn sọ pé àtàyè dáyé láti jura wa lọ sórí aṣáájú tó yẹ pé ìwọ náà sọ pé wọn ń pariwo mi yẹn bí ó sì rí kéde pé gbogbo ẹ̀ náà lèmi náà ń dẹnu bò mo ṣáà fún yín bẹ́ẹ̀ èyí tó kù lèmi náà ń kún lẹ̀. àrè ọmọ fíìtì jọ ọmọ fíìtì ṣé àwa náà á kì í ṣe ènìyàn àbí that smiles me mo níbì kan tó yẹ kémi àti ẹjọ́ rè àmọ́ àjọ lọ bàbá wa lọ lé ní ìsìn báyìí a ní láǹfààní àti wá sùn lé a kàn máa dé ní bóyá àfẹ̀mọ̀jú ọ̀la àbí ìrọ̀lẹ́ ọ̀la àjọ máa lọ. èmi pẹ̀lú rẹ̀ àjọ lọ bí kan àbí àjọ máa débi kan ó ti wá yé mi báyìí sórí àwọn àgbàlagbà tó wọn bọ̀ wọ́n ní kú tó bá pẹ̀lẹ́ ìdí yẹn kọ́ bọ́rọ̀ tó ń pèlè wúrẹ́ ṣé ẹ fẹ́ jí pé ọ̀fẹ́jì kò mọ̀ pé bí wọ́n ṣe palí sàbí tàǹgbẹ́sòkò tàǹgbẹ́kòtò jehoro tánlọ ti lísàbí sínú kòtò tán tarí ẹ̀ sínú kòtò jehoro wo bí lísàbí ni wọ́n pa kéèké mi o èmi ò ní ibi ìrè mi ò ní ibi kankan tí màá tẹ̀lé ọ lọ ṣé wọ́n fẹ́ pa mí bí wọ́n ṣe pa lísàbí àbí tọ́yẹ̀ pé ńgbà tó ṣoore fún ìfà títí tí ẹ para fi ibi sùn fún náà ni ẹ̀wà tán lọ ẹ̀yìn ìlú mi táwọn ọkàn yóò tì ní lérí ẹgbẹ́ kòtò jòhòrò ẹ tarí ẹ̀ sínú ẹ̀ ṣó èmi rẹ fẹ́ tàrí sínú kòtò láyé mo yẹ ò ń ṣe mi ire o. lẹ́gbàá ọ̀rẹ́ mi òdodo ọ̀rọ̀ lèmi ń bá ọ sọ tó bá gbọ́ ọ̀kan gbọ́ tó bá wọ̀ ọ̀kan mọ́ gbọ́ torí gbogbo wa tó ń wù nǹkan ti ìwà téèyàn máa fi ń tọwọ́ pé téèyàn lè tẹ̀ fi sọ pé bàbá mi rè ìwà tí bàbá mi ń wù gbogbo wa bàjẹ́ pátápátá ọwọ́ rẹ ló wà sọ pé bẹ́ẹ̀ ló mú ọmọ ọlọ́mọ náà tó wọlé tó fi tipátipá tó fi kú lé ọmọ ọlọ́mọ ọmọ ọdún mélòó lọ́mọ ẹ
ọmọ olóúnjẹ tó náà kiri tí ń kiri kiri ó tó ṣe fọgbọ́n tàn wọlé nù bó ṣe jẹ iyán lọ ń jẹ tẹ̀mú lọ ń jẹ fùfú gbogbo nǹkan jẹ wọn mọ gbogbo ẹ̀ pápátá ló kó jẹ láì tẹ́ kọ́ bọ̀ ṣé wà ní gbogbo eléyìí o bá a kówó sí ọ lọ́wọ́ abàlá àbọ̀ ni bí ká tiẹ̀ mọ́ bà rárá àbọ̀ mọ́ fẹ́ wọ́ àbọ̀ mọ́ jalè gbogbo iṣẹ́ ẹbí kí ló dé lẹ́gbọ̀n ọ̀rẹ́ mi kí ló dé torí jẹ́ tọ́kí nìkan fọ ọ̀rọ̀ tó gbogbo wa tó ń wù yìí ìwà tí máa ń padà mú kí àwọn ọmọdé ọmọ yẹn kí wọ́n máa kalẹ̀ kò lóde ni. torí sọ́mọ pé mo ń lísìn ṣe mo ń wú ẹ lẹ́nu mi ò sọ kankan sórí gbogbo àwọn ọmọ tó ń sọ yìí wọ́n ń gbádùn mi ni o wọ́n ń kó mi jẹ ní èmi náà ń kó wọn jẹ wọ́n sọ fún mi pé nísìnyí àwọn sọ pẹ́pẹ́sẹ́ èèmọ̀ nǹkan kúlẹ̀ àwọn ọmọ kan àwọn tó yẹ pé àwọn gan gbádùn mi ọ̀wá fòfẹ́ rẹ̀ oní àwọn ọmọ mi ò kán lẹ́kùn méje ṣé fẹ́mi gan tó lọ kán lẹ́kùn méje ṣé kò gbádùn ẹ wo bí jẹ́ kí sọ́kùnrin kan fún ẹ wọ́n jẹ́ kó mọ̀ táwọn ọmọ mi bá kán lẹ́kùn méje ó dà bẹ́ẹ̀ kò dà tán bá kan lẹ́kùn méje ó dà bẹ́ẹ̀ ebéèyàn ló kan ọ̀fà 500 àbí ọ̀fà 400 ọ̀fà 400 ìbéèyàn bó etí rẹ̀ òdi òbó gbọ́ nílùú pé ẹ̀kan ọ̀fà 400. ọ̀rẹ́ ti yé mi ọ̀rọ̀ lẹ̀kùn báyìí ní sìnkàn bọ́ lẹ́rù àtẹnudọ́ kan méjì àtẹnudọ́ kan bíi 400 plus ọ̀rọ̀ lẹ̀kùn bọ́ lẹ́rù àbí. kí ló fẹ́ bà mí lẹ́rù mi lẹ́kùn. máa gbọ́ mi jẹ́ kí n sọ ibi tí mò ń lọ gẹ́gẹ́ jẹ́ kí n débẹ̀ fún. kí ló fẹ́ sọ. sọ́ọ́dí bọ́ sí wà yìí tó o bá jáwọ́ gbogbo iṣẹ́ ibi tó ń fi tó o bá jáwọ́ wà láìtàlà àwọn ọmọ yóò bẹ́ẹ̀ sùsù bẹ́ẹ̀. tó o gbádùn wo láyé rẹ mọ̀sán bá mi sáwàdà èsùsù ọkùnrin burúkú ẹ̀bọ̀ra dúdú họra yẹn kìlọ̀ bá mi sáwàdà àwọn ọmọ rẹ bẹ sùsù jẹ ọbẹ dà fún ọ ni kò ní dá fún ọ náà. èmi ni àwọn ọmọ mi ò bẹ tutù jà wọn bẹ sùsù jà èmi ni tó sì ní àbí wọn ló ń tó tì torí gbogbo ìwé tó ń ṣe o tó àbá lọ jáwọ́ àwọn ọmọ rẹ bẹ tutù jà wọn bẹ sùsù jà wọn lè win tọmọ náà rò bóyá tó gbé fẹ́ mi padà win àbí kíní kan àwọn ọmọ rẹ wọn lè win tó bá bó tutù jà. jẹ́ kí sọ fún àwọn ọmọ rẹ ó bẹ sùsù jà sọ fún Fẹ́mi gan tó yẹ pé bó ṣe sọ pé òun lágbára tó lọ́pẹ́lọpẹ́ bàbá rẹ lọ́rùn tẹ́ pé àwọn ọ̀nà ìdúkọ́ escape tó ń pè àfẹ̀njà tó gbé AK-47 wà tó tó di pé wọ́n ó yin èsùsù wà á mọ̀ rẹ̀ ó bẹ èsùsù jà. àwọn ọmọ rẹ̀ bẹ tutù jà sọmọ pé Fẹ́mi tiẹ̀ rí bàbá rẹ̀ wọ́n padà fún ní kíní ìbọn kíní pọ́ǹpì tẹ́ ń gba ìbọn tanítọ̀ àbí tó fi ṣe fíìmù tó padà fi yanjú èsùsù. ṣé oníbọn tó lè present táwọn ọmọ rẹ̀ bá kí ọ. sáwọn ọmọ tèmi àwọn ọmọ tèmi ò ní sẹ́ni bẹ èsùsù jà. wọ́n bẹ tutù jà wọ́n mọ̀ rẹ̀ ó bẹ èsùsù jà àwọn ọmọ rẹ̀ ó bẹ èsùsù jà wọ́n bá tutù jà èsùsù ẹ̀bọ̀ra tó dúdú họ̀họ̀ lẹ́yìn pé aya ni hẹ́rì mọ̀ yìí tó bá kọ́ lójú rẹ̀ bígbà ti dà fún gbádùn ẹni. wọ́n jáwọ́ wọ́n kàn dùn mí fún àwọn ọmọ yẹn torí àwọn kọ́ ni wọ́n ní gbogbo pọ́blẹ́mù yẹn àwọn náà lè máa padà bẹ́ èsùsù jà at last. àwọn ọmọ rẹ̀ tó sórí. kí ló ṣẹlẹ̀. máa fẹsẹ̀ àwọn bẹ́ẹ̀ máa bá ètùtù jà. wọ́n máa bá ètùtù jà. tó bá tún sọ máa fẹsẹ̀ yún eyín rẹ̀ dànù irúgbìn rẹ̀ àtúyọ àwọn ọmọ rẹ̀ ó bẹ èsùsù jà olórí burúkú àkóbá ni. má jáwọ́ gbogbo wa àbàjẹ́ tó ń wù má jáwọ́ àwọn mẹ́sì máa padà bá èsùsù jà last. Action. kí ló àtún rí gbọ́ kí ló ṣẹlẹ̀. àbálẹ́gbẹ̀. ìtúni. kílẹ̀ tó ní rí gbọ́. kílẹ̀ tó ní rí gbọ́. òbí wọ́n ti tún wá sọ fún mi rẹ̀. pé kí ni. àrà ọ̀tọ̀ tó dá wọ́n ti tún wá jẹ́ kí n mọ̀. òkú tó sin ẹsẹ̀ rẹ̀ ti tún yọ síta. wò jẹ́ kẹ́rì ò pé èmi ṣe òkú. ta ni kò lè dáàbò tó sọ pé mi ṣe òkú. ṣé lọ́gbọ̀gbọ̀ ṣe tí mò ń ṣe mo bá ń ṣe iṣẹ́ ṣòkúṣòkú rí ni. jẹ́ kẹ́rì ò pé o. ní kí ni. wọ́n ni lánàá wọ́n ni lónìí bí ẹkún apọkọ jẹ́ tí wọ́n fi sí ọ ni ó lè jẹ́ ò lè fi iṣẹ́ ẹbí lẹ̀ ráyè rẹ̀ tọ̀ wáyé. èmi ń ṣiṣẹ́ ẹbí. ọ̀ ṣiṣẹ́ ẹbí ọ̀dà ta ló talẹ̀ fún Sàràfà. ṣé Sàràfà ọmọ gbẹ̀tì ni mo talẹ̀ fún. ilẹ̀ tó ta fún gangan ta ló ta fún Káyọ̀dé. ṣé kìsà Káyọ̀dé ké ọ̀rẹ́ mi tó ń gbé kó tẹ́lẹ̀ tó wàá rí lókèétì sí lọrin. nígbà tó lóòótọ́ de orí látẹ̀kọ̀ náà ló sọ pé òun fẹ́ ralẹ̀ pé òun fẹ́ kọ́lé sí mo dẹ̀ ni mo dẹ̀ mú lọ sí ilẹ̀ mo ní kòkò ilẹ̀ kan wà tó ilẹ̀ ọlọ́ra ni mo tà fún. nígbà tó wá tà fún Sàràfà tó padà wá tà fún Káyọ̀dé pé bóyá ó ti kọ́kọ́ sọ pé kó tiẹ̀ gbígbé làánà díẹ̀ fúngbà díẹ̀ kí ló wá fà gangan tó padà jẹ́ pé Gbádébọ̀ ló ṣèwé ilẹ̀ fún. Gbádébọ̀ tani jẹ́ Gbádébọ̀ pọ̀
ṣé Débọ̀ kan náà. Débọ̀ kan náà. Débọ̀. Mo dálẹ̀ fún Débọ̀ náà. Òun ti níwèé lọ́wọ́ báyìí. Ṣé ìwé? Ìwé òmùgà tó ṣe wé o. Ọmọgbà tó ṣèwé. Ṣé òun lọ sọ fún ẹ pé òun níwèé? Má dá Débọ̀ lọ́hùn o, irọ́ ẹ̀ pọ̀ o. Kò tí níwèé lọ́wọ́ o. Irọ́ Débọ̀ pọ̀ lóòótọ́. Irọ́ tẹ̀dọ̀ tiẹ̀ ní òtí ẹ̀ tí ì tó nǹkan kan. Àbí? Ó di èèyàn mẹ́ta báyìí àbí? Kéékèèké ni. Mo ló dé èèyàn mẹ́ta báyìí. Kò tí pọ̀. Àmọ́ sọ̀rọ̀ pé ilẹ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ ilẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí o ti gbowó ẹ̀ lọ́wọ́ àsùnmọ́ so ti dá owó tàsùnmọ́ padà fún mi. Àsùnmọ́ ṣé àsùnmọ́ kan náà? Àsùnmọ́ kan náà kọ́. Àsùnmọ́ ó ti gbowó ẹ̀ díẹ̀. Ó ti gbà díẹ̀ mbẹ́. Ó gbà díẹ̀ mbẹ́. Kí ló rí? Kí ni òyìn tẹnu àbàlẹ́gbà ṣé orí ó lẹ́nu àti lè sọ̀rọ̀ ni? Gbogbo tó ń ṣe èyí tó bá jáwọ́ tó bá sọ pé o ò ní jáwọ́ èmi tó dodo fún ọ jóná sọ̀rọ̀ náà ti bá sọ̀rọ̀. Básọ̀run ga ọmọ mọ̀ ọgbọ́n tán rẹ̀. Wọ́n sọ fún mi fẹ́rẹ́ ń jogi. Tó bá rántí ikú Básọ̀run ga ó yẹ kó sòótọ́ o. Ó tún dé. Òun dẹ̀ yìí ti dé. Torí kò ti wà yìí. Ó tún dé. Ikú tó pa Básọ̀run ló máa pa. Ilé ikú tó pa Básọ̀run ló máa pa ẹ́. Sọ́mi kó tó ń bárọ̀. Ó tún bárọ̀. Sọ́mi pé nǹkan ọkàn tí bí mo ṣe fẹ́ràn rẹ̀ tó. Ọ̀rọ̀ eléré ibú tó máa ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ eléré ibú tó máa fi hẹ́ǹdì ní máa ń dùn mí jù. Èmi lọ sọ pé Básọ̀run gà lọ máa ikú Básọ̀run gà lọ máa ikú Básọ̀run gà lọ máa pẹ́. Ìmú Básọ̀run. Sọ́mi kó tó bẹ̀rẹ̀ wèrè rí burúkú tó máa ń wù. Òkúkú talẹ̀ fún yàn kankan. Ntalẹ̀ fún yàn méjì. Ntalẹ̀ fún yàn mẹ́ta. Ntìwé ilẹ̀ fún yàn. Ikú Básọ̀run gà ò lè pa mí. Gbogbo ẹtí bá ti mú kànmọ́kàn tí ń tẹ bó ṣe wù Básọ̀run gà nínú kí wọ́n gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́. Wọ́n gẹ̀ àbí kan dáná sọ. O tó bẹ̀rẹ̀ ìlérí burúkú tó máa wà ìlérí burúkú tó máa wù. Ṣé wọ́n dáná sun ẹ ní sùúrù òfin èmi náà lo òfin bí ìlú bá wà tó bá kẹ̀nu tó tóbi wọn à lo òfin nítorí àwọn ìwà àbàjẹ́ tó ń kálukú máa wù ẹni tó máa wù àdàdà ẹni tó máa wù àbàjẹ́ ìgbà tí wọ́n ara lẹ̀ lọ́wọ́ mi mú fún wọn lófin o. Mo ní ẹni tó bá ara lẹ̀ lọ́wọ́ tèmi ọ̀pẹ́ tán yẹ́nyẹ́ àrírú ẹ̀rí ká má rírú ẹ̀rí oṣù kan lẹ́yìn oṣù kan tó bá ti fi ilẹ̀ yẹn tó fi dára tó kọ́lé síbẹ̀ ó ti lọ ìsọpọ̀ ti lọ torí máa ti ọ̀rọ̀ bọ̀ mí lẹ́nu o ìtìkan tí n tún àti sọ ni pé ẹni tó bá láàrin oṣù kan tó wà ṣe nǹkan kan lérí ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ mo ti jẹ́ kó yé wọn ṣé o fẹ́ mọ̀ pé kíni tó máa ṣẹlẹ̀ lérí ẹ̀ ní sùúrù jẹ́ kí n sọ̀rọ̀ ní tó máa ṣẹlẹ̀ lérí ẹ̀ kò tayọ pé mo jẹ́ kó yé wọn pé tí wọn bá ti kọ́ kankan ṣe rí ẹ̀ nǹkan tó kàn máa ṣẹlẹ̀ lẹ́nu ni pé orí kankan wí ọ̀rẹ́ mi orí kankan wí kíkà tí mo sọ ní pé bó ṣe wà yìí wọ́n máa dáná sun ẹ. Wọ́n dáná sun ẹ tó bá yẹ pé ìlọ̀bẹ̀ sọ jáde wọn dáná sun ẹ túnúgbọ̀n rẹ wo dàrẹ́ẹ̀tì jẹ́kẹ́rì ò pé dáadáa mọ́ bó ṣe máa bá mi sọ̀rọ̀ sórí àwọn ọ̀rọ̀ kan wà tó wà máa fi mí wí àwọn àlàálẹ̀ tí wọ́n ti lọ àwọn bàbá fọ́fàdà wa tí wọ́n ti lọ bàbá mi gan ọgbọ́n nínú tán ni kò gbọ́ kò sí láyé ayé Básọ̀run Gáà tó máa fi Básọ̀run Gáà tó máa fi ikú Básọ̀run Gáà wé irúwà ó mọ̀ wù ebi ìwà tí Básọ̀run Gáà wù ṣé mi wù làdí yẹn ni. Ọtí wù làdí yẹn wọ́n tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ni. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Sáà lọ dì mọ́ wọ́dé. Pé kí ni? Wọ́n máa dáná sun ẹ. Wọ́n á dáná sun ẹ. Wọ́n dáná sun ẹ. Wọ́n á dáná sun ẹ. Wọ́n náà máa dáná sun. Tó o bá ti jáwọ́ wọ́n padà dáná sun wọ́n ń sa ọ̀ kéékèèké báyìí. Wọ́n jálè ni. Wọ́n wà dáná sun. Wọ́n tajà ní mọ́dẹ̀ mọ́ fún ilẹ̀. Ẹni tó bá ti tẹ̀lé òfin mi. Ṣé mo lè máa lọ? Máa lọ bó ṣe wà mí wá mọ́. Lọ́mọ́. Ó lọ kí ni mọ́? Ó yá kó lè mí. Ó ṣe kó lè mí. Àti sájọ kan lé ní. Ilé wò, àrámọ̀ náà kọ̀ lọ́jọ́ tó fi kọ́lé yìí. Morning. Good morning. Ìyá táwọn good morning o. Ìyá fòfò ẹ̀yin náà jí náà good morning. Good morning ìyá sófò ó sòfò làákàyè good morning. Bàbá lẹ́gbàá mi ọ̀wọ́ good morning. Ọba lẹ́gbàá.
Egi ló kọ yín ní rìn ní kí ló ní tẹ̀ dà fọ́nrúbọ̀ bẹ́ẹ̀ náà. Mr. Man, ṣé o mọ̀ túmọ̀ fọ́tí tó jẹ ṣá? Mo mọ̀. O lè mọ̀. Kò sí kankan tó gùdù nínú ọ̀rọ̀ Nàìjíríà mọ́ báyìí. Tó bá fẹ́ ṣe morning. Ẹ wá ní good morning. Next time tó bá tún ní good morning. Tó bá tún fi good kún morning ìbọn la máa yè pa. Sọ́ọ̀kì ẹ̀! Ó ti pọ́ bí ìjọba bá lẹ́gbàá. Bàbá mi. Morning. Kí ló ṣẹlẹ̀? Àbálẹ́gbà. Ìtúnni. Kílẹ̀ tó ní rí gbọ́. Òbí, wọ́n ti tún wá sọ fún mi rẹ̀. Pé kí ni? Àrà ọ̀tọ̀ tó dá, wọ́n ti tún wá jẹ́ kí n mọ̀. Òkú tó sin ẹsẹ̀ rẹ̀ ti tún yọ síta. Wò jẹ́ kẹ́rì ò pé èmi ṣe òkú. Ta ni kò lè dáàbò tó sọ pé mi ṣe òkú? Ṣé náà gbogbo ìṣẹ́ tí mò ń ṣe mo bá ń ṣe iṣẹ́ ṣòkúṣòkú rí ni? Jẹ́ kẹ́rì ò pé o. Ní kí ni? Wọ́n ni lánàá, wọ́n ni lónìí. Bí ẹkún apọkọ jẹ́, tí wọ́n fi sí ọ ni ó lè fi iṣẹ́ ẹbí lẹ̀ láyé rẹ̀ tọ̀ wáyé. Èmi ń ṣiṣẹ́ ẹbí. Ọ̀ ṣiṣẹ́ ẹbí. Ọ̀dà. Ta ló talẹ̀ fún Sàràfà? Sàràfà. Sí Sàràfà ọmọ Gbẹ̀tì. Mo talẹ̀ fún. Ilẹ̀ tó ta fún gangan. Ta ló ta fún Káyọ̀dé? Ṣé kìsà Káyọ̀dé ké ọ̀rẹ́ mi tó ń gbé kó tẹ́lẹ̀ tó wà á rí lókètì sí lọrin. Nígbà tó lóòótọ́ dé orí látẹ̀kọ̀ náà ló sọ pé òun fẹ́ ralẹ̀ pé òun fẹ́ kọ́lé sí. Mo dẹ̀ ni mo lọ sí ilẹ̀ mo ní kòkò ilẹ̀ kan wà tó ilẹ̀ ọlọ́ra ni mo tà fún. Nígbà tó wá tà fún Sàràfà tó padà wá tà fún Káyọ̀dé pé bóyá ó ti kọ́kọ́ sọ pé kó tiẹ̀ fi gbèrè àná díẹ̀ fúngbà díẹ̀. Kí ló wá fà gangan tó padà jẹ́ pé Gbádébọ̀ ló sì wí ilẹ̀ fún? Gbádébọ̀. Tani jẹ́ Gbádébọ̀ pọ̀ o. Ṣé Gbádébọ̀? Débọ̀ kan náà. Débọ̀ kan náà. Débọ̀. Mo tálẹ̀ fún Débọ̀ náà. Òun ti níwèé lọ́wọ́ báyìí. Ṣé ìwé? Ìwé ọ̀mùgà tó ṣe wé o. Ọmọgbà tó ṣèwé. Ṣé ó lọ sọ fún ẹ pé òun níwèé? Má dá Débọ̀ lọ́hùn irọ́ ẹ̀ pọ̀ o. Kò tí níwèé lọ́wọ́ o. Irọ́ Débọ̀ pọ̀ lóòótọ́. Irọ́ tẹ̀dọ̀ tiẹ̀ ni ò tiẹ̀ tí ì tó nǹkan kan. Àbí? Ó jẹ́ èèyàn mẹ́ta báyìí àbí? Kéékèèké ni. Mo ló dé èèyàn mẹ́ta báyìí. Kò tí pọ̀. Àmọ́ sọ̀rọ̀ pé ilẹ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́. Ilẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí. O ti gbowó ẹ̀ lọ́wọ́ àsùnmọ́. So ti dá owó tàsùnmọ́ padà fún mi. Àsùnmọ́. Ṣé àsùnmọ́ kan náà? Àsùnmọ́ kan náà kọ́. Àsùnmọ́ ó ti gbowó ẹ̀ díẹ̀. Ó ti gbà díẹ̀ ń bẹ̀. Ó gbà díẹ̀ ń bẹ̀. Kí ló rí? Kí ni òyìn tẹnu àbàlẹ́gbà ṣé orí ó lẹ́nu àti lè sọ̀rọ̀ ni? Gbogbo tó ń ṣe èyí tó bá jáwọ́. Tó bá sọ pé o ò ní jáwọ́. Èmi ò tó dodo fún ọ. Jóná sọ̀rọ̀ náà ti bá sọ̀rọ̀. Básọ̀run ga. Ọmọ. Mọ̀. Ọgbọ́n tán rẹ̀. Wọ́n sọ fún mi fẹ́rẹ́ ń jogi. Tó bá náà ti kú Básọ̀run ga, ó yẹ kó sòótọ́ o. Ó tún dé. Òun gan yìí ti dé. Tó ní kó ti wà yìí. Ó tún dé. Ikú tó pa Básọ̀run ló máa pa. Ilé ikú tó pa Básọ̀run ló máa pa ẹ́. Sọ́mi kó tó ń bárọ̀. Ó tún bárọ̀. Sọ́mi pé nǹkan ọkàn tí bí mo ṣe fẹ́ràn rẹ̀ tó. Ọ̀rọ̀ lérí ibú tó bá ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ lérí ibú tó máa fi hẹ́ǹdì ní máa ń dùn mí jù. Èmi lọ sọ pé Básọ̀run gà lọ́ máa ikú Básọ̀run gà lọ́ máa. Ikú Básọ̀run gà lọ́ máa pẹ́. Èmi bá sọ̀kun. Sọ́mi kó tó bẹ̀rẹ̀ wèrè rí burúkú tó máa ń wù. Òkúkú talẹ̀ fún yàn kankan. Ntalẹ̀ fún yàn méjì. Ntalẹ̀ fún yàn mẹ́ta. Ntìwé ilẹ̀ fún yàn. Ikú Básọ̀run gà ò lè pa mí. Gbogbo ẹtí bá ti mú kànmọ́kàn tí ń tẹ bó ṣe wù Básọ̀run gà nínú kí wọ́n gí ọ wẹ́lẹ́wẹ́lẹ́. Wọ́n gẹ̀ àbí kan dáná fún ọ. O tó bẹ̀rẹ̀ lórí burúkú tó máa wà lórí burúkú tó máa wù. Ṣé wọ́n á dáná sun ẹ? Ní sùúrù òfin èmi náà lo òfin bí ìlú bá wà tó bá kẹnu tó tóbi wọn à lo òfin nítorí àwọn ìwà àbàjẹ́ tó ń kálukú máa wù ẹni tó máa wù àdàdà ẹni tó máa wù àbàjẹ́ ìgbà tó wọn ara lẹ̀ lọ́wọ́ mi mú fún wọn lófin o. Mo ní ẹni tó bá ara lẹ̀ lọ́wọ́ tèmi ọ̀pẹ́ tán yẹ́yẹ́ àrírú ẹ̀rí ká má rírú ẹ̀rí oṣù kan lẹ́yìn oṣù kan tó bá ti fi ilẹ̀ yẹn tó fi dára tó kọ́lé síbẹ̀ ó ti lọ ní ìsọpọ̀ ti lọ tó má ti ọ̀rọ̀ bọ̀ mí lẹ́nu o nǹkan tí n tún àti sọ ni pé ẹni tó bá láàrin oṣù kan tó wà ṣe nǹkan kan lérí ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ mo ti jẹ́ kó yé wọn pé
ṣé o fẹ́ mọ̀ pé kí ni n tó máa ṣẹlẹ̀ lérí ẹ̀ ní sùúrù jẹ́ kí n sọ̀rọ̀ n tó máa ṣẹlẹ̀ lérí ẹ̀ kò tayọ pé mo jẹ́ kó rí wọn pé tí wọn bá ti kọ́ kankan ṣe rí ẹ̀ nǹkan tó kàn máa ṣẹlẹ̀ lọ ni pé orí kankan wí ọ̀rẹ́ mi orí kankan wí kíkà tí mo ní pé bó ṣe wà yìí wọ́n máa dáná sun ẹ. wọ́n dáná sun ẹ tó bá yẹ pé ìrọ̀bẹ̀ sọ jáde wọn dáná sun ẹ túnúgbọ̀n rẹ wo dàrẹ́ẹ̀tì jẹ́kẹ́rì ò pé dáadáa mọ́ bó ṣe máa bá mi sọ̀rọ̀ sórí àwọn ọ̀rọ̀ kan wà tó wà máa fi mí wí àwọn àlàálẹ̀ tí wọ́n ti lọ àwọn bàbá fọ́fàdà wà tí wọ́n ti lọ bàbá mi gan ọgbọ́n nínú tán ni kò gbọ́ kò sí láyé ayé bá sọ̀rùn ga tó máa fi ọ bá sọ̀rùn ga tó máa fi ikú bá sọ̀rùn ga wé irú wa ó náà wù ṣe èbí ìwà tí bá sọ̀rùn ga wù ṣé mi wù ládìyẹ ni. ọtí wù ládìyẹ wọ́n tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ni. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. sáà lọ dì mọ́ wọ́dé. pé kí ni. wọ́n máa dáná sun. wọ́n á dáná sun ẹ. wọ́n dáná sun ẹ. wọ́n á dáná sun ẹ. wọ́n náà máa dáná sun tó bá ti jáwọ́ wọ́n padà dáná sun wọ́n sa ọ̀ kéékèèké báyìí. wọ́n jálè ni. wọ́n wà dáná sun. wọ́n tajà ní mọ́dẹ̀ mọ́ òfin ilẹ̀ ẹni tó bá ti tó bá ti tẹ̀lé òfin mi. ṣé mo lè máa lọ. máa lọ bó ṣe wà mí wá mọ́. mi lọ mọ́. ọ lọ kí ni mọ́. ó yá kó lè mi ó ṣe kó lè mi àti sájọ kan lé ni. ilé wò àrámù náà. gbogbo ẹ̀ sì wá gbogbo ní oṣù àti wàá dàbẹ̀ ní bébí náà kọ́ la wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbẹ́ wa dákẹ́ náà sànú wa o wà ní ta ṣe o wà ní ta lè ganú sí o. àtàkùrọ̀. ọ̀rẹ́ mi. ìyá yín ló wà. bóò ní kú ọ wa. ọ̀gá o. bóò ní nǹkan. àwa ń bẹ o. ẹ̀kú gbádùn. àwa ń bẹ o. láàmú ìdílé jáde o. àwọn ò pé àdúrà tí mo ní kọ́ mọ̀ jáde lè mi ṣe kí n lè bẹ́ẹ̀ lé. adébádùn ààrẹ ló gbà mí tí mo fi fi gbà mí. àwọn ló gbà ó. àfi oríire ńlá ni. ó wà ní tí kò wá lè. wọn kò lè kíkọ́ ni kì í pé bí kò ṣàwárí ẹ náà ni. àyàn sọ ìyá yóò dà bọ̀. ẹbí kí ni ètò ọkùnrin jù ní ìrònú tá a lọ tó fi mí kalẹ̀ síbẹ̀. Ilé padà dùn. Àyàyàyàyà ọ̀nà tán báyìí ni gbogbo ẹ̀ yí padà. Ó padà dùn. Ó padà dùn gidi. Tán kó nǹkan wọlé lóríṣiríṣi káàtà ń gbàgbọ́ sí káàtà ń ṣe gbogbo ìwà rẹ̀. Ìyá ẹbí ló pa mí nígbà tẹ́bí yẹn pa mí inú mi ń ròdì. Mo kàn àwọn pé tó ẹgbẹ́ yẹn bá jókòó mi báyìí tí wọ́n bá fi ná lẹ o. Nísìnyí àwọn Aláròyé ò gbé pé ọkùnrin kan ṣubú mi wọn ti ń ṣènáwó. Òun ló dé lọlé lọ mú gàrí kòkò ọwọ́ tí mo bomi sí. Ó padà dùn. Káì bá wà tí máa pé yóò dùn. Ìyá bó wà ní. Ó ti rí ní ìsìn báyìí wọ́n lọ kó sàmì wà ní. Àwọn kankan bẹ tí mo fẹ́ máa ṣe nísìn tó lè wọ̀ ẹ̀yọ owó tí mo ti ń ronú sí pé tí n bá bẹ̀rẹ̀ sí ní mú kan méjì a máa ń ṣerú àwọn kan máa ń gbé bóyá owó ọmọ jáde. Sọ̀rọ̀ mi ti yọ. Wọ́n fẹ́ máa ṣe. A bẹ̀rẹ̀ business tuntun. Irú business wo ló fẹ́ máa ṣe? Ẹ̀mí ìgbógun yára ká mọ̀ lọ púpọ̀ mọ́. Ọmọ. Tàbá ń púpọ̀ mọ́ la bẹ̀rẹ̀ sí ní tún ta. Àwọn èèyàn ń jẹ pọ̀nmọ́ gan nísìnyí. Ṣé pọ̀nmọ́ ti dowó ni? Ó ti dowó gan. Àwọn èèyàn ń jẹ pọ̀nmọ́. Àwọn èèyàn ń jẹ pọ̀nmọ́ gan. Abẹ́bẹ́ ni wọ́n bá dé gbogbo òde nísìnyí pọ̀nmọ́ ni òun kó kalẹ̀ o. Pọ̀nmọ́ ni o. Wọ́n ti fi pọ̀nmọ́ sí ìnáwó nísìnyí. Ọ̀dà ajá fi pọ̀nmọ́ lẹ̀ bó wà ní báyìí. Kí ni o? Àní tí mò ń sọ ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó yí padà fáwa náà. Àtàkùrọ̀ èwo ló tẹnu mọ́ mo ti gbọ́ ní a máa kó pọ̀nmọ́ èwo tàbí kó pọ̀nmọ́ sí àti ìrówó ní sálọ̀ jalè ni àníyàn alfa bó ni. Ní kí ni àbẹ́nu tọ̀hún àtúntà àmọ́ ti mọ̀ pé ibi tó ọ̀nà gẹ̀gẹ̀ mo kàn bẹ̀rẹ̀ sí ní wà updated káàkiri. Lóde mo ṣe ti tẹ́lẹ̀ ibi tó ń lọ nu àtúntò báwo ni kí ni ẹ ti tún wá ganu sí ẹ lè rí nǹkan kan ganu sí báyìí. Lóde. Èmi gan fúnra mi mo ń gbóbi tí mo lè ganu lọ ni kò sí nǹkan kan lẹ̀ sọ̀rọ̀ mi ti yọ jọ ṣé ọmọ lọ ni àbí kémi ó kú òun lé fún ọ. Ó lè tó yẹn ni. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Ojoojúmọ́ ọwọ́ abilánà ọwọ́ àǹjẹ̀ta ọwọ́ gbogbo gbà ọmọ nǹkan ọba ti dé ọmọ sọ pé bò wá ni ní kíni ọ̀rẹ́ wa. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Àtàkùrọ̀ wàá fi mí lẹ́yìn òkú. Kìlọ̀ ó lè jù bá ń lọ. Mo alágbára o.
àtàwọn fi nítorí pé máa gánú sílẹ̀. Mà jẹ́ kí n sọ fún ìyá mi gbogbo àwọn orí tó yẹ pé wọ́n wá ń gbé sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ láti pé kí ni wọ́n wá gánú sọ́dọ̀ rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ máa ń lé mọ́ wọn tó bá léra mọ́ wọn tó ní òòlè ó ṣe kó lé wọn dànù. Wọ́n fẹ́ jẹ́ kó ní gbàgbọ́ pé àwọn náà bẹ Ọlọ́run kọ́lọ́run kó fi jẹ àwọn síbòmí káwọn máa lọ gánú wọ́n máa lọ gánú bẹ́ẹ̀ wọ́n gbà kọ́ lọ́wọ́ kò lọ́wọ́ rẹ̀ ó gbé fẹ́ lómi kan máa lọ gánú síbẹ̀. Hello. Mo wà nílé kò bá mi kò wo mi. Kò mi ọ̀rẹ́ ọba mi kò wo mi wá. Mo wà nílé o. Mo wà nílé báyìí. Ẹ ká ọsẹ bàbá lè gbà. Àyìndé báwo ni? Ẹ ká sà. Ṣó wà pa. Àwọn ni ẹ sà. Àkójúmọ́ rẹ o. Àwọn ni sà. Ẹ pẹ̀lẹ́ náà. Kí ló ṣẹlẹ̀ o? Bàbá lè gbà ẹni mo wá rí o. Kí ló dé tójú ẹ wà lé? Ẹ wò kọ́ má bàa sí ni. Kọ́ má bàa sí ni. Mo wá fọ̀rọ̀ kan lọ yín ni. Ọ̀dà mú un gbọ́ o. Tọ̀. Ẹ̀yin bàbá lè gbà. Ọmọ kan lèmi àti ẹ̀ máa ríra wa. Àjọ máa ń gbá géèmù. Yóò kó Arsenal wá. Yóò kó Barca wá. Àjọ máa ń gbà. Yóò kó Arsenal yóò kó Barca wá. Àyìndé ìgbà wo ló di fúbọ́là? Bàbá lè gbà. Ibi ọmọ sọ pé kò sọ gbogbo náà kí ní bẹ̀ sí báyìí. Ọ̀dà. Tí ẹ̀ wá já ni. Ní ìjà o, Mr. Lecturer, ìwọ náà wà ṣàlàyé nǹkan tó bá wa ní ìjà. Jẹ́ kí n gbọ́n tó bá wa. Ṣé n tẹ́ fẹ́ gbọ́? À ń ti tààràtà. Ẹ̀yin ọmọdé yìí. Ṣẹ́fẹ̀ báyé jẹ́ ni, Elédùà ò ní fún yín ṣe. Ọ̀dà kí ni tó wà ṣẹlẹ̀ lẹ́yìn tààràtà o. Tọ̀ nígbà tí mi àti ẹ̀ta sí tààràtà kò pẹ́ sígbà àwọn lọ́ba lóhun lóyún o. Ta ló wá lóyún? Bàbá lè gbà kí ló tẹ́ iná ṣe báyìí. Ta ló wá lóyún náà nígbà tẹ́ ìpa after tàtàràtà kí ni ó máa ṣẹlẹ̀ lẹ́yìn tàtàràtà? Ẹ̀yin oyún náà ni ó ṣẹlẹ̀ lẹ́yìn tàtàràtà. Ẹ̀yin ta ló wá lóyún? Ṣé kò gbọdọ̀ gbé tàtàràtà lọ fún tàtàràtà ni? Ìkéṣe mi lè mí lóyún. Bọ́ọ̀lù ọ̀sẹ̀ wa mọ̀ pé wọ́n kọ́ ló lóyún o. Tọ̀ ìgbà tí bá ti ń bí nínú abálọ̀ lè ṣe tẹ́sítì lọ́sibítù. Ẹ gbọ́ wọ́n bá ló ti lóyún oṣù mẹ́ta. Oṣù mẹ́ta? Bẹ́ẹ̀ni. Wọ́n kọ́ ló lóyún lóòótọ́. Tọ̀ ló dáa fún yín bàbá lẹ́gbà. Nígbà tí mo tó fi ọ̀rọ̀ ìlú ẹnìkan àwọn àbá ní kì í sì wọ́n lo lóyún lóòótọ́ àmọ́ ọwá lọ lè bà lé oyún olóyún. Mo ní mo bà lé oyún olóyún bá ti bọ́ nígbà mo wá bà lé nǹkan ọ̀dà mi èmi ò lè ní láárí ẹgbẹ́ bàbá lẹ́gbà. Lóòótọ́ ó lè ní láárí. Tó sọ̀fẹ́ gbọ́ ó lè ní láárí tí wọ́n máa ń fọ́nrẹ́ báyìí kò lè kàn ó. Ọ̀yanu bí pàǹgbọ́ lọ́mọ ó lè ní láárí lóòótọ́ o. Sórí tẹ́ bá ti rọ́mọ̀ tó kọ́ mú ké báyìí tó ṣèdí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ níṣẹ́lẹ̀ máa ranjú èrè rẹ̀ o. Sórí tẹ́ máa ń fọ́nrẹ́ kọ́ máa fọ́nrẹ́ báyìí kàkà kéré ọkàn èrè àforú rẹ̀ ni. Ọmọ pé wo dèpè bàbá lẹ́gbà ẹ̀yin náà tó ń ṣépè ni. Ní ìṣe pé reality mò ń sọ òdodo ọmọ ń kóró lára ni reality mò ń sọ èmi mo máa ń kìlọ̀ fún yẹn ní gbọ́n ní tẹ́ máa ràn jù ẹ bá ti rọ́mọ̀ tẹ́ máa ràn jù èrè rẹ̀ nìyẹn o. Dáhùn. Àyìndé àṣírí burúkú ni wọ́n fún bẹnu jẹrin bí ẹnu àkìtì Ọlọ́run mú ẹ lónìí ọwọ́ akúbi tó ṣàlọ okúbi tó máa ṣàlọ Àyìndé síbàṣẹjọ ṣọrẹ ìgbà tó fẹ́ gbowó lọ́wọ́ mi ṣẹlẹ̀ ló ń dọ̀bálẹ̀ lòun yíra mọ́lẹ̀ o pé bàbá lẹ́gbà ṣàánú mi o wọ́n jẹ́ kojú otí mi ojú òwò àti rẹ̀ mọ́ ìwà àfẹ́ dójú tì mí àbí Àyìndé owó mi dà. Bàbá lẹ́gbà kí ló rí? Ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣe mí jẹ́jẹ́ kò rí bẹ́ẹ̀. Bọ́ọ̀ ṣe wá rí o. Ẹ wò bàbá lẹ́gbà tí wọ́n bá ń pé kọ́lọ̀ wọ́n yìí ká bí amókọ́ múlé láńtà kí n tètè sàmì rẹ̀ yìí. Àwọn síbẹ̀sì ni mo ṣòwò fún mo bá wọn ṣòwò. Kí ló ń gbọ́ yìí? Síbẹ̀sì ni mo bá ṣòwò. Síbẹ̀sì? Ṣé síbẹ̀sì ló gbowó lọ́wọ́ mi? Ṣé ń tó wà gbowó lọ́wọ́ mi ó sọ fún mi pé síbẹ̀sì ló fẹ́ kówó fún? Ebi pẹ́pẹ́sẹ́ o ní kí n ṣàánú ẹ̀kọ́ fẹ́ ṣòwò kan pé kì í yẹ ní 500,000. Mo wà yẹ lówó tán ó yìí tún ṣèlérí fún mi pé tọ́ owó yìí ò ní ju ijọ́ méjì ijọ́ mẹ́ta lọ pé ọ̀fẹ́ sáré fẹ́ fi ṣe bísíẹ̀sì kan tí ń gbóná fẹ́lifẹ́li ni pé wà fún mi ní
ìwà tó fún mi ní 1.5 wàá jẹ́ pé èrè lè rí ẹ̀ ibi náà mo fi ṣàánú rẹ̀ tí mo gbowó 500,000 fún ẹ. Bàbá lẹ́gbà lóòótọ́ ni èmi ni mo ní kété tí wọ́n bá ti kówó fún mi níjọ́ kẹta ìwọ̀n kò fún yín àmọ́ olórí ìbú ni síbẹ̀ sí kò ní ọlọ́run bá òdíjọ́ dá fún wọn. Bàbá lẹ́gbà ó kó 500,000 fún wọn wọ́n ní mi rí 5 million òun mo sọ fún yín pé wọ́n ti kó fún mi wọ́n fún yín lówó tí bàbá lẹ́gbà nígbà tí kò lé wọn lọ́wọ́ báyìí fẹ́rẹ̀ tí kò lé wọn lọ́wọ́ báyìí bí síbẹ̀ ti ṣe ó sì wọ owó yín lọ́nu. owó ta ni lọ ṣé nínú ọmọ burú síbẹ̀ sì owó tèmi lọ wo bí Àyìndé ó ti rí wàhálà o Àyìndé ó ti rí wàhálà o ó ti mọ̀ mí wo bí mo lówó mo lóògùn mo sì tún mọ̀yàn sórí mẹ́tẹ̀ẹ̀ta máa play fún ẹ sórí màá ló tògùn fún ẹ màá tún á ló téèyàn fún ẹ màá tún á lòwò lérí ẹ sórí àìfún mi ní 500,000 mi kò pé báyìí ará àlè àwàlé ará oko gan ṣe kíni wọ́n á ṣe kíni wọ́n á dá sí i lẹ́yìn kó jẹ́ pé 500,000 mi pé sọ́sọ́ fún mi pé síbẹ̀ sí lọ fẹ́ kówó fún sọ́sọ́ fún mi bẹ́ẹ̀ síbẹ̀ sí wà gbọ́wó rẹ lọ olórí burúkú ẹ fẹ́ ṣògùndógójì kẹ́ẹ̀ fún 1,000 lẹ̀ kẹ́ẹ̀ fi gba 20 million ẹ̀bí ìhùn lẹ̀ ń wá káàkiri alápámọ́síṣẹ́ wo bí ọ̀rẹ́ kún ràn mí o mo dájú tó bá kàrọ̀ tó lówó dé gbẹ̀gẹ̀dà gbiná sórí láàrin mi pẹ̀lú rẹ àìfún mi lówó mi gbẹ̀gẹ̀dà gbiná. Àtàkòrò ọ̀rẹ́ mi kò ní bàjẹ́ fún ẹ o mo fẹ́ proud mo jẹ́ kí ẹni tí ọ̀gá tí mò ń sọ yìí tọ́mọ rẹ̀ gbádùn yìí mo jẹ́ kó realize pé mo ní ọ̀rẹ́ mi kan ògbóní ni ó ní ògùn jà ọ̀rọ̀ ni lọ mo jẹ́ kó realize ṣé wàá rí ọmọ tó ṣẹlẹ̀ o ọ̀gá tí mò ń sọ yìí ọmọ rẹ̀ ò gbádùn wọ́n ti wà gbọ́mọ yìí káàkiri wọ́n gbé lọ Òṣogbo wọ́n gbé lọ Ọ̀ṣun kò síbi wọ́n gbọ́mọ ìdè ọmọ yóò lọ àlàáfíà o màá ní kọ́kọ́ fọkàn balẹ̀ pé ọ̀rẹ́ mi kan wà ògùn ni wọ́n bá rí tó ń ṣe ọmọ yìí o nǹkan ṣubú ńlulẹ̀ ni o. tí mo sọ nù ẹgbẹ̀jì tó fi mí gbélé kan gan mi yìí fẹ́ kéèyàn fi mí wé ẹgbẹ̀jì ẹgbẹ̀jì kínú sórí ibi tí àwa ní Ògùn dé èmi fẹ́ kọ́kàn èmi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ kọ́mọ́ bá dàbí pé àbíyàn ń tègbéraga èmi gẹ́gẹ́ léwé táwọn èèyàn já tí wọ́n fi ń fi Ògùn wọ́n sọ pé Ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ewé tí ó bá pé ẹyọ kan àwa ò ti fèkù ewé ìyọ̀yà sí rárá ni. ọ̀rẹ́ mi wọ́n gangan lè wé. sórí kò sí àárẹ̀ táwọn ò ti tọ́jú ní ìlú bẹ́ẹ̀ ó dà gbogbo àwọn oníwárápá àwọn wèrè tó yẹ kó ti ní àrùn ọpọlọ tó yẹ pé kò sí mélòó tó bùgì jẹ sámú. mo ṣiṣẹ́ kan jò ní wèrè ni ọjọ́ méje péré mo fi tọ́jú ẹ̀. ọjọ́ méje péré. tí mo fún ní àwọn àgbo mo gbowó dé sórí tí ó bá sì pé ọkùnrin ò bá ní owó lọ́wọ́ tó bá jẹ́ pé owó bá ń bẹ ní ọwọ́ rẹ̀ mo wá ọkàn rẹ̀ balẹ̀. Àtàkòrò dàrẹ́ẹ̀tì tó bá yẹ pé tó wo ni ọ̀gá lówó lọ́wọ́. ó ní lọ́wọ́. ọ̀gá lówó. ọmọ rẹ̀ ti gbádùn. ó ti gbádùn. èbí kan ṣubú yín dìde ni. kí nínú wá kú alálùpà ìdánù. Wakọ alálùpà òjùdá. Wakọ alálùpà ìdá. Mo ti ṣerú rẹ̀ sẹ́yìn di mélòó jọ máa bọ̀ jọ ló gbé wọn wá sọ pé kí wọ́n máa jọ pẹ́. Kọ́ máa bọ̀ wá. Owó kan ni ọ sọ fún ọtọ́jú sẹ́ńgì díẹ̀. Bí èlò. Sọ rírú ẹ̀ tí mo ṣe kányìn 250,000 ni mo gbà. Àmọ́ torí pé àṣìṣe fẹ́ bá a ṣiṣẹ́ ni sọ pé kó wọ́n mú 220,000 wá sọmọ pé wọn náà tó mú wọn wá ọgbà ìlú 20 million láti yọ fún wọn náà mọ̀ pé. ọ̀sẹ̀ sọ̀rọ̀ ni mo ṣe bí owó ìtẹ́ nìkan ló ń dún ni mo ṣe bọ̀ ní ìlú tèmi. mo ti fi tẹ́kùn. 10% tèmi gan-an bọ̀rọ̀ pé o 20,000. ó sì gba 20 orí ẹ̀ á fi 200 yẹn. ọ̀rẹ́ mi ò nìyẹn kú o ọ máa rí ṣe ni o ọ̀rẹ́ àbá ọgbọ̀ṣẹ́ kò ní bu ẹ lọ́wọ́. wọ́n lẹ́nu òun ní owó. a ó ní owó. iṣẹ́ wo gan ni ṣe. ọ̀gá lówó lọ́wọ́ o. iṣẹ́ kí ni ṣe. sórí ọ̀gá iṣẹ́ àlọ́gà lówó lọ́wọ́ ọ̀gá ni ọ̀gá ńláńlá tọ́jà pé tí máa sọ fún ọ tó bá dé ọ́fíìsì rẹ̀ báyìí gbogbo òun yà máa bẹ́rí báyìí ní ọ̀gá sọjà ni. ọ̀gá kí ló pé.
ọ̀rẹ́ mi tó kété àpò ní ṣóògbọ́ ti wí ni. Alọ́gà kí ni? Alọ́gà sọ́jà. Ọ̀gá sọ́jà. Sójà ni ẹni ohun tí ó rẹ ọmọ rẹ̀. Ṣọ́gbọ́n tí mo sọ ni alọ́gà sọ́jà gangan lẹni tí mo sọ yìí ó ní burúkú owó. Na máa ń sọ pé ṣẹ̀kẹ̀rẹ̀ lẹni tẹ́ ń wí mi tó ní owó dé. Ó ní owó o. Sọ ti ẹ̀ rí ó sì wá dùn mí. Kí ló rí? Torí gbogbo sẹ́tọ̀ jọmọ́ bí à ń wo wèrè wárápá kéèyàn máa ṣubú kọ́ máa dìde. Àwọn ìyá mi ní gbọ́dọ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn tó láyé lọ sọ bẹ́ẹ̀. Àtakoro dóná wọ́n sọ̀rọ̀ kan nísìn olóhùn wo warapa òun wo wèrè tó bá búgi jẹ òun wèrè tó já tara. Àmọ́ báyìí àwọn ìyá mi ní gbọ́dọ̀ sí. Àwọn ìyá rẹ̀ lọ́bọ̀rọ̀ ṣe àbí mo ti gẹ̀ẹ́tì ẹ. Ṣé ìfẹ́ tó bí ọwọ́ mẹ́ta mẹ́rin tó ń fún mi báyìí tí bá ti gbé iṣẹ́ tó lágbára wa sọ̀rọ̀ pé ní instantly ló máa fún mi jẹ́ pé ó nílé débẹ̀ especially tó máa ti gbé sí àwọn tó lágbára bíi sọ́jà bíi ọlọ́pàá wàá sọ pé láyé àwọn ìyá rẹ̀ ní ọ̀bọ̀rọ̀ ṣiṣẹ́ kankan. Ìrírí ó lóògùn mo sẹ́yìn gẹ̀ẹ́tì ẹni ó lóògùn ìṣẹ́lẹ̀ tó ti gbé wọn tó bá ráìfì ìgbà ló máa sọ fún mi pé àwọn ìyá rẹ̀ lọ́bọ̀rọ̀ dà wọlé o àwọn ìyá rẹ̀ ní pé inú ọ̀sẹ̀ yìí ọ̀bọ̀rọ̀ ṣe ẹbù kọ́ o ọ̀bọ̀rọ̀ ṣe gbẹ́rẹ́ kan ọ̀bọ̀rọ̀ wẹ̀ṣẹ̀ kọ́ o ó lóògùn. Mọ́lẹ́gbà mi. Lóògùn máa lọlé. Lọlé tọ́ba ìpẹ́ ìhun ni lọlé so wọ́n ti disappoint. Kí lọ fẹ́ gbà mẹ́ gan? Kí ni mi gbà mẹ́? Tó fẹ́ bá yé mi jẹ́ mo ní ìtísẹ́ sójà. Ní sójà tó ṣe pé tí èèyàn bá fẹ́ lo 150 láyé tí sójà bá lùyàn 70 ní okùn mẹ́. Gbogbo èsì tó kù gan téèyàn bá tún lò gan bí hospital bí kankan lè yóò ti lọ lè lo. Ó ṣe á mímọ́ kọbalẹ̀ pé kókó ìfọkànbalẹ̀ pé wà ṣiṣẹ́. Ó ṣe ṣiṣẹ́ mọ́ 20,000 tó máa dé òun ni tí wọ́n gbọ́ kàn sí. Lọ́gbọ́n bí ṣe pé mo ti plan ẹ̀ mo ti ya foundation rẹ̀ kalẹ̀ báyìí. Ọtí ní owó sẹ́tọ̀ ti gbà èmi ò ti sẹ́ tọ́jà o dákùtòrò Ọlọ́run mọ́ wa lọ. Ìlọ. Fún àbá lọ jòkó. Àtàkùrọ̀. Tí máa ní kí n fọ́ ní èpè tí máa ní pé kí n fọ́ ní èpè wàhálà ìpè mi àbá tí ẹ jẹ. Kó gba ìjòkólẹ̀ tẹbí wọn náà lọ lè gbà mú lọlé rẹ lọlé máa wo wèrè ńlẹ yín èmi iṣẹ́ sójà ọlọmọdé orí mi ó burú sójà. Àtàwọn ọ̀rẹ́ kò lè yẹ o. Gbòfilẹ̀. Ó rẹ̀ dojú tì mí. Ẹyin ṣe. Ǹjẹ́ o. Orí ìlú ní burú. Àṣẹ wà á. Sórí tàbá ń bára wá ní kábọ̀dọ̀ ní ìfẹ́. Bẹ́ẹ̀ ni bó sọ̀rí náà. Mo fẹ́ kọ́ mo mọ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ kọ́ mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Mo mọ̀ bẹ́ẹ̀. Sórí tí máa ń káàkiri tó máa ń fa kiri tó máa ń gbé ìlà ọ̀gá mi ọ̀tọ̀ wọn rán sí àwọn adájọ́ wọn wá fẹ́ balẹ̀ ìlú lọ́lẹ̀ ìwò dídì balẹ̀lé. Àbó orí nǹkan. Òdò mọ́ mi tó. Ọ̀rẹ́ gidi. Mo ti bọ́ ọ̀rọ̀bìnrin kan. Àtàwọn ẹjọ́ ọmọ ìlú wa. Wọ́n mi rí ọba fojú kan. Láàrin ìwọ̀ tó láwọn àwọn àlàáfíà. Tẹ́lẹ̀ lọ́wọ́ sí bá sì jòkó ìbọn bá kò dìde. Bá dìde, omi tó fún jù tó yóò tó omi kan. Gbogbo dìde ọmọ rẹ̀ ni. Tẹ́lẹ̀ ni o. Tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sì mo ti tọ́jú ẹ̀. Tí bá rìn lọ, bí bá ṣe ń gbé ẹsẹ̀, omi ẹ̀wọ̀n ṣe ní yàlá. Sún tẹ̀lé báyìí. Tẹ́lẹ̀. Èyà. Àmọ́ báyìí. Ìyẹn gan. Kọ́dà gan gbogbo tó fà tó iṣẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ gan ó ti lóun ní ṣe mọ́. Ǹjẹ́ kí náà ní ṣe tẹ́lẹ̀ o? Ìyẹn olóṣó ni. Olóṣó ní ṣe tẹ́lẹ̀. Àbájọ lomi fi rìn lábẹ́. Ìyá wọ́n ti lù. Ìyá. Gbogbo ẹ̀ bá gbà tí mo ṣiṣẹ́ fún. Gbogbo ẹ̀ ti wá dí padà. Kò sọ́gbọ́n kò sí pé ń sunmi mọ́. Kò sí pé kíní kan mọ́. Ọmọ ò lẹ́wà. Fún díẹ̀ yìí. Fẹ́ kọ̀ fẹ́. Àtàkùrọ̀. Ṣé bí wọn náà níyàwó lé? Mọ́mọ́ ìwé tèmi. Sọ́rí mi, àwọn orúmọlẹ̀ ò tí ì fa mí láṣẹ pé kí n gbéyàwó. Àwọn orúmọlẹ̀ ni wọ́n á sọ fún ẹ pé kémi ò fẹ́ yàwó kí n fi olóṣó kọjá ìpá ọmọ tábẹ́rẹ̀ ń sún mí. Tẹ́lẹ̀ ni. Tẹ́lẹ̀. Àtàkùrọ̀ kò ní yí ọ.
àṣọ́rọ̀ lè rí burúkú ni mo ní bá wà àti mi ò lọ́rẹ̀ dáadáa àṣọ wà dáadáa fún mi ó sì sọ tẹ́lẹ̀ pé ó nífẹ̀ẹ́ mi. ìmúre. ó sọ múre báyìí nísìn gbàtà ní tó dáa fún ọ̀tá ní kan wá sí tó tó wá ní pé kíní. àṣelórí ìbú ni ọ ṣé n tó dà tó yẹ pé òní ń sùn mí lábẹ́ òní ń sùn mí oní gbogbo ẹ̀ ti já papọ̀ ìwọ̀ wá jẹ́ dókítà tó yẹ pé o ti rán padà o ti so kò ní yẹ kí ló dé kí o lè fẹ́. tẹ́lẹ̀ òṣìwò. ọ̀fíṣà. ẹ wo mo ti ń létí gan sẹ́fọ̀ ọlá pé bẹ́ẹ̀ ṣe mú yín ní kí wàá dúró dè mí báyìí. ṣé mo tó ṣẹlẹ̀ tí mo pè yín sí wà very important. ṣé understand ṣé mo bá jọ ṣe business ni tí wọ́n bá dẹ̀ ṣe business ó dà gẹ́gẹ́ bí ẹni tó gbìyàn gan ni ṣé àwọn kan máa retí tó pọ̀ lérí ẹ̀ àjọ ṣe business ni èrè tó wà ń bẹ̀ mọ́ ni kájọ pín kọjọ tó lọ ẹ understand. kí ni business láti ṣe. ọ̀fíìsà. ẹ náà àmì ò mọ ibẹ̀ invest sọ́dọ̀ mi èmi náà invest sọ́dọ̀ yín kí ni business. ọ̀fíìsà lẹ́bẹ̀ ẹ bẹ̀rẹ̀ o ẹ̀yàn ọlọ́pàá bí ẹ ṣe wẹ̀ òdùdù nínú yìí ṣe dúdú o epo mi pẹ̀lú ni mo rí èèyàn jẹ́ mi lówó 50,000 sẹ́mi pé ilẹ̀ kọ́ mi nírọ́ a sì gba kíni àgbà 150 lọ́wọ́ ẹ̀ ṣe 100,000 tó wá lọ tó rẹ̀ pé ẹgbà nígbà tẹ́ fún tẹ́ gbowó lé sí ṣé irú owó yẹn ó ṣe kíni ṣé a lè jọ pín ṣé pé interest ti gun business tá a ṣe nìyẹn. bàbá lẹ́gbàá calm down ṣé rí tí èèyàn bá pè yín wá sí station níbi kẹ́ wá bí ẹ witness ọ̀tọ̀ ipe kájọ ipe wá ṣe kinní kan pẹ̀lú wa yẹn ọ̀tọ̀ ni ìyẹn nísìnyí ọ̀rọ̀ ọ́fíìsì ni mo tún wá fún yín láì pé kí n gbà tẹ́ ń pè mí mo ní kẹ́ wálé ok ṣé ẹ fẹ́ mọ bọ́wọ́ yẹn ṣe lọ. bọ́lọ̀ ò ṣe lọ o ẹ̀jẹ̀ ń gbọ́ o. bàbá lẹ́gbà ẹ̀ kàn lè understand àwọn kan ṣe mọ̀ pé ẹ kọ statement. ẹ mọ kọ statement náà. 50,000 naira lówó. ọfíìsà ẹ tún bẹ̀rẹ̀ o lẹ́ni pé mo kọ statement pé yẹn jẹ mi lò ní 50,000 mi lọ lélẹ̀. bàbá lẹ́gbà ẹ má lọ jẹ high blood pressure. 50,000 lówó pain tí ó bá wá sí ọ́fíìsì bá kọ statement bẹ́ẹ̀ 50,000 naira níwọ̀n kí n nà. ọ̀dà 100,000 yòókù nǹkan o. fine 100,000 tó kù ṣe mọ̀ pé báwọn guys kọ lórí counter ẹ báwọn kọ lẹ́nu gate ó ní bá a ṣe máa ń pín yẹn 50,000 gangan ló máa lọ sọ́dọ̀ ọ̀gá. ṣé owó tí mo dẹ̀ sọ yìí bóyá 1,500 àbí 1,500 náà ló bẹ́ mi gangan délé. so ẹ kàn ń sọ tí ṣe 50,000 naira ó yẹ kẹ́ ẹ lè understand ìgbé owó tí yín ọ̀tọ̀. ọ́fíìsà ṣé ẹ fẹ́ gbé pé ṣé owó tèmi ní sinmi ò ní owó tèmi gbà rárá. náà kì í sì pé ẹ̀ní rí gba tí ó bá tó time tí ìjọba máa dá owó yín padà ìjọba lẹ́wọ́ fẹjọ́ sùn ṣe get tó bá tó time tẹ́ bá dá owó yín padà wọ́n máa pè yín ṣé àwọn ẹgbẹ́ ti kọ́ kínní yẹn ẹnì ẹ̀dẹ̀ ti wá ó yẹ san 150 but ó ní time tí ẹ máa refund yín ṣe get. refund owó ta ni. àwọn yín of course. ẹ wo bí lákàyè abami dá sí i àrùn mọ́lẹ̀ abami dá sí i abá gbowó mi lọ́wọ́ yín sẹ́yìn sáńdà ṣèbí mo ní wọn lè yàn jẹ́ mi lówó ẹ wá kọ́ mi nìrọ̀ ẹni kí n sọ pé kí n 150 ni wọ́n san 150 so ẹ ò fún mi ní 50,000 tèmi èyí interest tí mo expect kẹ́ ẹ̀ fún mi ẹ̀tún fún mi. don't let me change it for you. ní kíni don't let me change it for you ṣe ebi yóò padà jọ sọ tó ṣe bò. don't let me get you arrested. arrested ta ló bẹ arrest. all my guys now they will arrest you. arrest kíni kí ló bẹ arrest. tí wọ́n bá just go fẹ́ owó ẹ̀ then you come to my station and come and have your money. má gbá bí kò jẹ́ kó rí ẹ pé o kí ni ìyẹn náà. ẹ̀yin ló lè dúmọ́ rẹ̀ ní ọlọ́run bá a dà kò ní yẹ yín fóònù yẹ yín ayé yín lẹ́ni eléyìí burúkú ọ̀gbá mi lọ.